Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ṣèyí Mákindé, your time is up. Bó o bá rójú tu ẹ̀, get off the seat. Jẹ́ káwọn tó bá mọ̀ ń pẹ́ jẹ́ kó máa ṣe lọ. Jẹ́ ká máa ṣe lọ. Ìwọ ní ẹnu òka ẹ, òun gbà mọ̀ràn, òun gbọ́ etí ẹ fò jìnnà sáràlú. Nǹkan táwọn aráàlú láwọn ò fẹ́ ló tún ṣe. Àwọn yẹn láwọn ò fẹ́ Fúlàní. Ó tún bọ́ sí bàrẹ̀, ó tún bọ́ sí kíni, ó tún lọ ìrẹ́tì ilé àwọn Fúlàní. Wọ́n ṣe pè fún yín ni. Gbogbo tí gbogbo ń ṣe ń pariwo wọ́n Nàìjíríà náà ni. Torí pé kí wà bàjẹ́ ìṣàbà kó máa wù, kó máa lópin. Ẹ̀yin dẹ̀ ń wá sílùú òyìnbó. Ara ń tù yín, ìgbẹ́ ẹ̀dí yín rọ̀, ẹ̀rín falala falala falala, ẹ̀rín ọkàn yín balẹ̀. Ṣèyí Mákindé, ọ̀tá aráàlú ni ẹ́. Ìwọ ìṣọ̀ra aráàlú. Ẹ̀yin ará Ọ̀yọ́ state náà, ẹ̀yin náà dẹ̀ ti mọ̀, ẹ ti mọ̀ yàtọ̀ nísìn. Ẹ ti mọ̀ yàtọ̀ ní consistent authority àti làkúndín nìkùn àti àwọn Sùdánà Ṣèyí Mákindé yín. Ẹ ti mọ̀ yàtọ̀ nsìn. Ẹ ti mọ̀ yìí pé no, ọmọ Ajímọ̀bí ní action lọ́wọ́. Yàtọ̀ sílẹ̀ tí ń pa yín, tí ń jẹ yín, tí sì ń bá yín fẹ́, tó ń fi ẹnu fẹ́ra sí fún yín bí eku.
kú lọ́dílọ́dí tó ń gbáyùn nígboro lọ́yọ̀ state. Ṣèyí Mákindé mi ò gbogbo nítorí kó wù kó máa ṣẹlẹ̀ wọ́n ní tìlú tó bá ń tòrò tó bá ń rojú olórí tó wà ń bẹ̀ ó tòlú ṣe ó tòlú tò ní. Tìlú bá dẹ̀ tún tó bá ń dàrú tí gbogbo ẹ̀ ń ṣe bálabàla olórí tó wà ń bẹ̀ náà ní kẹbi. Ìjà wo ni kí náà porúkọ ẹ̀ ní Ọ̀yọ́ state tó fẹ́ lálàáfíà lọ́ndà ìjọba ẹ̀ tó dẹ̀ wá jẹ́ ike gbogbo ẹ̀ náà tútù mírín ní kí ló dé? Ṣebí wọ́n máa àwọn àgbà náà pòwe náà sọ pé ọmọ onílùú kì í fẹ́ kílùú ẹ̀ tú ni, ọmọ onílùú kì í fẹ́ kílùú ẹ̀ bàjẹ́ ni, kí ló dé? Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ stimulate atmosphere Ọ̀yọ́ state lélẹ́yìí? Ṣèyí Mákindé, Ṣèyí Mákindé, it's a shame on you. It's a big shame on you. Ojú máa gbà mí sì fún ẹ. Ní gbogbo àwọn èèyàn tó mọ bó ṣe bẹ̀rẹ̀ látàyè owó lówó lọ́rẹ́ méjì. Tí gbogbo ẹni ò bá pàtàn, èmi ilé pàtàn. Ṣé látàyè PDP tẹ́tí ń dàbí gbogbo àdúgbò láàmú? Ìgbà tí olódodo olórílẹ̀-èdè Nàìjíríà pàápàá Ọ̀yọ́ state gbogbo ẹ̀dẹ̀ ń dàrú òdẹ̀ ń dákẹ́ ìdí àpẹ́ bẹ̀rẹ̀ níjẹta àwọn olè gbàbẹ̀ kọ́rọ́rọ́ wọ́n ṣe pé kí ni mi ò ti torí ẹ̀ mú ní ẹjọ́ kí ni ààbò Ọ̀yọ́ state ti ṣe rí? Kí ni ààbò Ọ̀yọ́ state ti ṣe rí? Onínú ẹ bàjẹ́ ó gbọ́ pé kí ni kí náà tún porúkọ ẹ̀ wọ́n tún lọ kọ́ Sunday Igboho wọ́n tún bọ́ sílẹ̀ wọ́n tún lọ fọ́ ilé ẹ̀ ẹjọ́ torí many life mi ò lè torí tí bá tún post ẹ̀ Facebook ń sìn ìgbà tí mo ṣe ti Lagos state tí mo ṣe ti Dùmọ̀tà ń jọ sí bó ṣe mú péjì mi tó sọ wípé mo against ti Sanwó-Olú nìyẹn tọ́ni Sanwó-Olú ló wà ní péjì mi àti Ọ̀ṣínbàjò mo dákẹ́ mo sọ pé òkè bó bá ṣe ń jẹ́ pé kí ni àwọn èèyàn ní kòkè tó bá ti rí kí má máa ṣó bó bá ṣe ń ṣẹlẹ̀ gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ àwọn èèyàn rí kọ́ni wọ́n ń sẹ̀dẹ̀ sí mi lọ́wọ́ bọ́yọ̀ sì ti ṣe rí Lagos Ìbàdàn expressway ò ṣe rí ní sọ́kà ń bẹ̀ yẹn nílé Mákindé nílé Ìgbòho gbogbo àwọn childhood friend mi àwọn náà kọ́lé síbẹ̀ náà mo láwọn èèyàn tó wà ládùúgbò tó sọ fún mi pé bó ṣe rí tí mo ní gbogbo clip yẹn dání bọ̀ torí pé bá gbé síta ń sìn ibi tẹ́ ti fún gbogbo àtolórí yín àti àárín yín àti ìjọba òkè àti ìjọba ibi tẹ́ ti mú òdodo tẹ́ ti dojú gbogbo ẹ̀ tẹ́ ti dápà tẹ́ ti fọ́ gbogbo ẹ̀ pọ̀ ẹ jẹ́ kẹ́nu àwọn èèyàn fẹ́ tọrọ ẹ fẹ́ káwọn èèyàn máa sọ bó bá ṣe rí. This is a big shame. Gbogbo èèyàn nígbà tó ti ń pariwo ìgàngán wọ́n àtàkì wọn ní gàngán wọn ìwọ iná ló tún kó pàǹpà ló tún lọ ìrẹ́tì ilé fún Fúlàní ṣọ́mọ àlè ní ẹni ṣọ́mọ onílùú máa fẹ́ kó tú ni àbí gbogbo èèyàn lọ́fẹ́ sọ sẹ́yìn lẹ́fẹ́ tàkùrọ̀ ọ̀tọ̀ sẹ́yìn òdì ni. Ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ fẹ́ jẹ́ kò jẹ́ kẹ́ gbọ́n nǹkan tẹ́ fẹ́ dà kò jẹ́ kó rí yín ó pé Ṣèyí Mákindé ojú gbà mí sì fún ẹ. tó bá ṣe lẹ́ẹ̀kejì ó wu Ọlọ́run ni pẹ̀lú bó ṣe ń bọ̀ lọ yìí kí ló dé tó bá jẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ ní Sunday Igboho tó jẹ́ ọmọ ọ̀yá ẹ̀ ṣé o máa ní gbogbo lásìgbò tó kó sí kó má bọ́ ń bẹ̀ ni nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ àjẹbánu nítorí ipò nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ nǹkan tẹ́ fẹ́ dáadáa lé ayé tí òbútẹ́ ẹ̀ tí ẹ̀ máa wọ pé jọ́kọ̀lẹ́ máa di ojú tẹ̀ nílà kẹ́ wá sọ àláfíà Ọ̀yọ́ state tẹ́ sọ́ di falafala tẹ́ sọ́ di fíafíà ó mà ṣe o tẹ́lẹ̀ wá dá gbogbo òlú láàmú tẹ́ wá sọra yín dẹrú Fúlàní nítorí ipò tẹ́ sọra yín dẹrú Fúlàní nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ́ kí ló dé ṣọ́mọ nílùú fẹ́ kó tú ni ajíṣe bí Ọ̀yọ́ là ń gbọ́ tó ti sọ Ọ̀yọ́ ìṣègbè kò ṣègbè bàbá ẹnìkọ̀ọ̀kan Ọ̀yọ́ state have always been the pace setter kí ló dé tó bá ṣe pé kíní tí wọ́n bá ní gbogbo ẹ̀ bá ń dẹ̀rù tó bá yẹ kó jáde a máa pè é àìmọye ìgbà mo sì pè é bíbẹ̀ tó jáde náà mo tún máa pàlájì
Alhaji Abdulfatah owó ṣe ni because àwọn adviser lórí state Ọ̀yọ́ lórí Ọ̀yọ́ state fún state security mo tún pè wọ́n sọ fún wọn nǹkan kò ṣe bí ẹni tó bá lé sí ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ló ń gbọ́ kí ló dé tẹ̀dẹ̀ wá mú gbogbo òlú tẹ̀dẹ̀ wá sọ́ di rádaràda ṣé gbogbo wa la lè kó gbogbo ẹbí wa lọ sílùú òyìnbó ni àwọn ṣe báwọn tó bá lórí ọ̀fẹ́ ni àwọn tí ò lórí ọ̀fẹ́ ń kọ́ ṣé wọ́n ṣe Ọlọ́run ni àbọ̀ Ọlọ́run kọ́ ló dá wọn irú ìjọba orí burúkú wo lẹ̀ ń ṣe tọ́wọ́ bí ẹ̀jẹ̀ lẹ fi ń wẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀mí èèyàn ń sọnù kò jẹ́ nǹkan kan lójú yín kí ló dé gan-an ìwọ ikọ̀ náà ìwọ Ṣèyí Mákindé burúkú jàtìjàtì yìí náà ni wọ́n gbogbo ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní Bàràpá tó ń fojú àwọn èèyàn táwọn Fúlàní jọjú wọn lọ ìwọ iná ló tún lọ erect building fún àwọn Fúlàní ń bẹ̀ bí Fúlàní ló ṣe lè bí Yorùbá ni bí kan ni kí ni kò sí lásìgbò tó fẹ́ wọ ìlú ẹ gẹ́gẹ́ bí state governor for your state tó yẹ kó má mọ̀ kò sí bó ṣe ní mọ̀ tó bá dẹ̀ tọ́lu ṣe ọ̀dẹ̀ gbé sílẹ̀ kó kúrò ń bẹ̀ kó kọ́ṣì sọ́hùn tí bànújẹ́ wọn kọlù bànújẹ́ tó ń tẹ̀mí àwọn èèyàn wá sọnù tí ẹ̀jẹ̀ wá ń ṣàn bí ẹni pé omi ń ṣàn wọ́n fi ṣe yín ni ẹ̀ẹ́dẹ̀ rántí kẹ́ bẹ̀rù Ọlọ́run Ṣèyí Mákindé mo rò pé you are having for inú ẹ̀ ń dùn bí gbogbo òlú ṣe rí bí gbogbo Ọ̀yọ́ ṣe rí mọ́ ẹ lọ́wọ́ ṣé bó ṣe gbà lọ́wọ́ Ajímọ̀bí lélẹ́yìí ṣé bó ṣe gbà lọ́wọ́ Ajímọ̀bí lélẹ́yìí ṣé ló bó ṣe gbà lọ́wọ́ Abíọ́lá lélẹ́yìí ni kí ló dé ojú dẹ̀ ń gbà wá sí fún ẹ gbogbo àwọn lára náà sì pè mí ṣe bíbẹ̀ làwọn lára kọ́lé sí gbogbo ọ̀rọ̀ náà pè mí náà sẹ́ni náà sọ pé bàdúgbò ṣe rí lélẹ̀ mo ní are you kidding me gbogbo àwọn tẹ́nàtì lára náà pè mí náà sọ pé àti Bukky bá ibi lẹ́bàdúgbò ṣe rí lélẹ̀ yìí kí ló dé àwọn èèyàn lè sùn kan forí lélẹ̀ wọn ò lè jáde kán sọ pé bóyá táwọn bá fẹ́ wọlé ayọ̀ làwọn fi máa wọlé ṣé gbogbo ọlọ́mọ akú la máa fi ra wa ṣe ẹrú Fúlàní ni but a lot of people are invest sí Nàìjíríà ẹ̀mí wo òde pé bóyá tí ẹ fẹ́ sọ pé bóyá ń gbé bẹ̀ kí ló dé ẹ wá sọ gbogbo ayédèrú òyìnbó ẹ̀yin olórí burúkú bá ṣàǹfààní ẹ̀yin ọmọ àlè játijàti kí ló dé àwọn ọ̀dọ́ jáde báwọn ọ̀dọ́ bá jáde ẹ máa sọ wọn ẹ máa gbá fóònù wọn ọ̀tẹ̀rú tó ń sọ̀rọ̀ wọn ọ̀tẹ̀rú tó ń sọ pé bẹ́ẹ̀dùn ọkàn wọn ṣe rí lélẹ́yìí irú ìjọba orí burúkú wo lẹ́ ń ṣe sígbà tó bá pa gbogbo olùtọ́ ta lẹ fẹ́ jọba lé lórí ẹ wá mọ̀ Ọ̀yọ́ state ẹ wá sọ ní rádaràda Ṣèyí Mákindé ojú gbà mí ti fún ẹ ìbànújẹ́ ló jẹ́ for Ọ̀yọ́ state ẹni àìjírí ni ẹ ló jẹ́ for Ọ̀yọ́ state ṣe bá Akálà ṣèjọba náà tó gbé ẹsẹ̀ gbé Akálà tó gbé ẹsẹ̀ gbé Ajímọ̀bí tó bá gbé tó ń kọ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta tó tó ìsórí àwo kó wẹni táwọn èèyàn máa súre fún kó ní tán máa gbé pé tán máa gbé ṣépè kí ló dé ṣé bó ṣe bọ́yọ̀ state lélẹ́yìí ni ṣé bó ṣe bọ́yọ̀ state lélẹ́yìí ni Ṣèyí Mákindé I hope now inú ẹ̀ ń dùn you are having fun wọ́n tún bọ́ sílé Sunday Igboho lẹ́lẹ́kẹta tún lọ àtàkì kí náà àtàkì ẹ̀ fún èyí kẹjọ wálé àwọn bàbá àṣàlẹ̀ yín wọn jẹ́ kó wálé wọn jẹ́ kó rójú tu ẹjọ́ ṣé àwọn torí pé àwọn Àgbẹ̀kọ̀yà jáde lẹ́lẹ́ wá jẹ́ repercussion ẹ̀ tí ì mọ nǹkan kan tọ́rọ́ náà ò sí lẹ́yìn alábòsí kí ló dé gan-an tẹ wá mú gbogbo òlú tẹ dá lásìgbò sílùú ṣe bóyá kẹ́ ẹ tún lù ṣe ó yẹ kẹ́ ẹ tún lè ṣe ni ẹ rí ṣe kàkà bẹ́ẹ̀ aṣọ òṣẹ́ aṣọ òṣì aṣọ ìbànújẹ́ aṣọ ẹ̀jẹ̀ lẹ́ ń dàbúrà kiri kí ló dé gan-an ṣé bó ṣe gbà lọ́wọ́ Ajímọ̀bí yẹn ni bó ṣe gbà lọ́wọ́ Ajímọ̀bí lélẹ́yìí ni àbí gbàwo ló ń gbà tí wọ́n tó fi máa campaign ìgbà mélòó ló gbọ́ pé Ọ̀yọ́ state dàbá yìí gbà tí Ajímọ̀bí ṣe tó bá gbọ́ pé bóyá wọ́n dájà pé bóyá pé lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́lọ́pàá dé gbogbo èèyàn ló kọ bọ̀dà ló kọ sí state authority ló kọ bọ̀dà Abíọ́lá ló jáde àfi tẹ́yẹ̀ bá jọmọ àlèbàdàn ní òsọ̀rọ̀ sárákùnrin yẹn ìtumọ̀ dẹ̀ ṣe sọ fáwọn èèyàn nìyẹn pé gbogbo yín tí ìmọ̀ye ọmọ Ajímọ̀bí ìgbà tó bá kúrò ń bẹ̀ lẹ́tọ́ máa mọ̀ ṣé Lákúndí nìkan ṣe èyí tó wà ń bẹ̀ yìí Àwòsùlọ́lá àkìlódé so sad àwọn èèyàn tẹ́ bá rí clip táwọn èèyàn ti sẹ́ẹ̀dì sí mi gbogbo àwọn tó kọ́lé síbẹ̀ ládùúgbò gbogbo
bẹ̀ náà kọ́lé sí tó yẹ pé wọ́n jẹ́ landlord fáwọn èèyàn bẹ̀ àwọn tenant wọ́n pè wọ́n pé bílẹ̀ àwọn ṣe lélẹ̀ náà àwọn èèyàn pé búkì gbà wọ́n kí ló dé ẹ wá sọ gbogbo àdúgbò ẹ sọ dàgbàrá ẹ̀jẹ̀ kí ni Sunday Igboho tún ṣe fún yín kò sí àsìnlẹ̀ ṣe ẹ fẹ́ pààyà ẹ ni ebi wọ́n sìn yá ẹ Ṣèyí Mákindé bó sìn yá ẹ wọ́n gbé Sunday Igboho síbi tó wà yẹn àwọn bàbá Sàlàyé dìde wọ́n lọ wọ́n pé kérébìtàn wọ́n pé ìbàjẹ́ bọ́n ṣe máa release Sunday Igboho ẹ ṣàfẹ́ ẹ fẹ́ pa kí lè ṣe ẹ̀ tó bá jọ ọmọ yẹ ẹ ṣe lásìgbò ìdojúkọ tó ń dojú wọn máa gbàdúrà kí wọn náà rí dojúkọ ẹ ni. àbúrò ṣe mi ọ̀rọ̀ Ìbàràpá ìjọsí bí mo ṣe pè é nígbà tó fẹ́ ṣe léyà bí small sallah bí big sallah ló fẹ́ ṣe ń gbà yẹn mo ní Ṣèyí gbogbo tó ṣẹlẹ̀ yóò dìde máwọn ará Ìbàràpá ó ti gbàgbé pé gbogbo wọn jọba gbogbo wọn dìbò ìbò Ọ̀yọ́ state Òkè Ògùn ló ń dìtàmí ẹ̀ ó dìde máwọn ará Ìbàràpá kó jáde tó bá tiẹ̀ lè sọ pé bóyá pé nǹkan táwọn Fúlàní ṣe ò dáa lọ máa kànlẹ̀kùn àwọn èèyàn dìde kó lọ kí wọn kó kú ọ̀rọ̀ èèyàn kó wọn pọ̀ lórí ọ̀dọ́ wọn ṣe gbogbo ẹ̀ mò ń pè é mò ń jáde àti torí ẹ̀ mírin ló ṣe mírin ló ṣe wọ́n wá ń wèsì láìfọ àwọn èèyàn wọ́n wèsì láìfọ kí ẹjọ́ torí Ọlọ́run àwọn tó lọ sílé Sunday Igboho lẹ́ẹ̀ni láàárọ̀ ẹjọ́ kí náà lọ mú ṣé Sunday Igboho tún wà lẹ́ṣọ́ tún bu yín ni ṣó ṣẹ̀yìn ni kí ló dé tẹ́ pé ẹ ti ẹ̀wà gbogbo yín wá sùn ẹ wá kọrí síbi kan náà wọ́n ṣépè fún yín ni bójú òtó lè ojú tara alẹ́ ẹ̀ ẹ̀dẹ̀ ń dójú tì wá ṣé Nàìjíríà nìkan ló wà lórílẹ̀‐èdè àgbáyé ni ẹ̀yin kan náà níbi wọn ò jí nǹkan nù plẹ̀ yín ẹ̀yin kan náà làwọn olóṣèlú yín ni wọ́n bọ̀ síbẹ̀ ni wọ́n lọ gbàtọ́jú bí tí ò ti yẹ wọ́n gbàtọ́jú wọ́n tún débẹ̀ wọ́n tún kó wọlé akọ́tìlẹ́tà gbogbo wọ́n tún kó tilé wọ́n kó lọ síta ẹ̀ẹ́mẹ́lò lẹ́rẹ́ àwọn ọmọ olóṣèlú tó ń fò káàkiri ebi wọn náà wá United States tó wá ṣe week tó wá ṣe vacation ìbá àmọ́ bó ṣe ń lọ tí mò ń pẹ̀sù sáwọn èèyàn pé ó wà around ń bíbà kó ṣe sùúrù tó bá dé ó máa tó ọ̀rọ̀ lọ́balọ́ba ṣe ṣé mo nílùú máa fẹ́ kó tù ní ṣebí gbà tí gbogbo ẹ fẹ́ máa dàrú mo bí ẹ bá bọ́ síta pa àwọn èèyàn a pé gbogbo àwọn high chief Ọ̀yọ́ state ẹ ṣe sùúrù tó bá jẹ́ ládọjà kí ló fẹ́ kó jẹ́ kí ló fẹ́ kó ṣe kí ló wá dé ẹ wá mú gbogbo àlàáfíà lù ẹ wá dà síbi borí bó mo fẹ́ sùn mi ò lè mo ṣáà pé kí ló dé tí fóònù mi ṣe kọlù kọgbà nígbà mo ní nítorí sọ wọn ní ṣé mi ò wo fóònù mi ò wo wá sọ mo ní ẹ má bínú nígbà mo rẹ̀ ní kí lọ WhatsApp mi àwọn ti dá nǹkan bò mí nígbà mo débẹ̀ mo pariwo ni ẹni tí ìbọn bá níbí ẹni tí ìbọn bá níbí ẹni tí ìbọn bá ní ẹ̀tàn táwọn ọmọ yẹn bọ́ pátá sílẹ̀ kí ló dé wọ́n ṣépè fún yín ni Ṣèyí Mákindé inú ẹ̀ dùn lọ́wọ́lọ́wọ́ báyìí sìn ṣorí wọn ti ní tí bàtà tó bá ti ró láàrọ̀ jù ó fẹ́ ìjà ni Ọ̀yọ́ state á dẹ̀ sọ fún yín pé àwọn ò kì í ṣe ọmọ àlè wọ́n sọ fún yín pé àwọn ò kì í ṣe ọmọ àlè torí wọn náà gan ìwọ gan mọ̀ yìí pé no ó ti ṣúrọ̀ wọ́n dẹ̀ sọ fún yín pé ó ṣúrọ̀ ṣé ńgbà tí bọ̀dà bí ọlátọ́ ṣe tí wọ́n sọ bó ṣe jẹ́ ni kí ló dé gan-an wọ́n ní ojú tó bá máa báyàn kalẹ̀ kò ní máa tààrọ̀ ṣe pin ó wá gbẹ̀ràn Fúlàní ó gbẹ̀ràn bòròrò ó gbé lé ìran elédìí lórí ó mà ṣe o ẹjọ́ bá mi pín torí tí bá ní kí n sẹ́ndẹ̀ dàrẹ́ tí wọ́n ní jẹ́ wọlé ẹ bá mi pín kó dọ́dọ̀ ẹ̀ wọ́n ní jẹ́ wọlé kí ló dé tẹwàá mú ìlú tẹsẹ̀ mú ìlú tẹwàá mú tẹwàá sọ gbogbo ìlú tẹsọ di ṣìbáṣìbò táwọn èèyàn wá lálàáfíà tẹkù òkè bí eku tẹyẹ òkè bí ẹyẹ táwọn èèyàn fọhùn bí ọmọ èèyàn táwọn èèyàn ò lálàáfíà tí wọn lè rìn gara láàrin ìlú ìwọ ikọ̀ náà lọ tún pàpàǹpà ló bọ́ sí òkè ló bọ́ sí èrúwà sí lọ́dọ̀ wọn lọ́hùn lọ tún lọ ń rí ìrẹsì kìíní àwọn Fúlàní mo dákẹ́ mo ní ẹ jẹ́ kí n máa wo ibi tọ́rọ̀ wọn lọ ẹ jẹ́ kí n máa wo géèmù orí burúkú tó ń play àṣepèsì máa ṣe àṣetẹ́ náà àṣetígì Yorùbá ti máa ń sọ pé àwọn àgbà máa ń sọ nǹkankan wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ ó máa ní kó gbẹ̀ǹ lọ sódò lọ wẹ̀ ni àsìkò ti tó fẹ́ tẹ́ because àṣejù ẹ ti pọ̀ jù kí ló dé ganan kí ló dé àfiṣe ni fún ẹni tó o bá mọ̀ ṣe tó o rojú tiẹ̀ ó ṣẹ́rí tó o bá dẹ̀ rojú tiẹ̀ tó bá ń bàjẹ́ mọ́ lọ́wọ́ ó dẹ̀ fìtújú ṣé èèyàn má fìtújú karùn-ún ni ó dẹ̀ gbélé Ṣèyí Mákindé gbéjọba Ọ̀yọ́ sẹ̀tìlẹ̀ má pa wá tìrántìrán má pa àwọn ọmọ wa tán kí ló dé ṣé èèyàn gbélé ẹni kò fọrùn rọ ni
mo dé láti ibi iṣẹ́ yẹ kí n fẹ́ kẹ́mi lélẹ̀ kí n fọwọ́ rọrí kí n sùn kí n ní ìsinmi ayọ̀ ni. táwa lálàáfíà tó yẹ pé ó ń bọ̀ ibi tá àti tá àti yẹ pé wọ́n forí wa lálẹ́ ń bẹ̀ gan a ní fọkànbalẹ̀ omi bẹ́ẹ̀ tọrọ wọ́n gbọ́ wa bá ṣe rí ẹnu wa tọrọ wọ́n sọ pé wọ́n kẹ́ mọ́ ní gẹ́gẹ́ wa kẹ́kẹ́ gbé tọ̀ fún wa mi kí ló dé bàbá àwọn yẹn bá yín sọ tọrọ ìwà nǹkan lára yín náà ni wọ́n fi ṣe yín ni Ṣèyí Mákindé òrojú sí ìpínlẹ̀ Ọ̀yọ́ state òrojú sí Ọ̀yọ́ state láti governor then leave the state ṣé dandan kú bẹ́ẹ̀ ni dandan kú sílùú òyìnbó náà ṣé bá Ọ̀yọ́ state ṣe rí nígbà tá ayé gbajúmọ̀ bí lélẹ̀ ṣé bá wà láyé ńgbà tí bọ́dà bí ọlọ́wọ́ ń bẹ̀ ó ṣàrìbọ́ ṣe nígbà táwọn èèyàn tó yẹ pé àwọn èèyàn tún gbogbo ìyá Samuel Àkúrẹ́ ni woman yìí gbé ó lọ ń páàkì sí Wo Road òun fẹ́ ra búrẹ́dì 200 naira ó fẹ́ ra búrẹ́dì 500 naira ṣebí náà tó mọ́tò ẹ̀ fún wọ́n restructure Ọ̀yọ́ state pé kò ní peace kan ní peace nígbà táwọn èèyàn fẹ́ gbọ́dọ̀ Abíọ́lá jáde ni Abíọ́lá Jímọ̀bí jáde ni ó ní tẹ̀yìn Ọ̀yọ́ state tẹ́ ẹ̀ bá fẹ́ kí n túlù yín ṣe ẹ̀yin lẹ́yìn mi bẹ̀ ọmọ onílù ẹ̀ jẹ́ kó ṣe onílù ọ̀dẹ́ fẹ́ kí ìlú ẹ̀ bàjẹ́ wọ́n ṣépè fún ẹni ṣe yìí kí ló dé kí ló sì wọ́jọ́ máa lé ṣọ́màlẹ́ ọmọ àlẹ́ máa tún ọmọ balẹ̀ bàbá ẹ̀ jẹ́ ni ọmọ àlẹ́ ọmọ ọkọ máa tún lè bàbá ẹ̀ ṣe ni àkìlọ̀ wà dé wọ́n ṣépè fún ẹni tó o bá dẹ̀ rí ṣe gbé sílẹ̀ má fẹ́ jẹ èèyàn wẹ̀ mọ́ báwo ló ṣe máa wà á lù ú táwọn karambani tó máa gẹ́ṣin kún ẹ mọ́lẹ̀ mo tún sọ fún ẹ pé you are opponent party PDP ni ẹ you have 100% right láti pariwo láti strategize láti pariwo whatever nǹkan tó bá dúpọ̀ òrùmọ̀ ẹ ní ìpínlẹ̀ ní Ọ̀yọ́ state kó pariwo ẹ̀ síta tó o bá dẹ̀ rojú sí ẹ tó o mọ̀ ṣe gbé sílẹ̀ kúrò ń bẹ̀ kò sẹ́ni tó wọ́n fi ṣe wọ́n sọ wọ́n ń yẹ̀ síbẹ̀ ni ó dẹ̀ tó ṣe torí àgbọ̀hún ẹ mìrìngìdì òṣì ló dákẹ́ bí omi àmù òkú wa ń sùn lọ́tún àwọn àríwá ìrẹ́ni jẹ́ àwọn àríwá ìdójúsí nípínlẹ̀ Ọ̀yọ́ kí ló dé kí n ṣe ìwọ́jọ́ máa lè ní tí a bá ṣọ́ máa ló yẹ kó ké gbàjarè ni wọ́n wá gẹ̀ṣikọ́ ẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta orí pé abanilójú jẹ́ ọmọ ni ẹ́ ó yẹ kó dìde kó bínú kúrò lórí ìjókòó yẹn ni kí ló dé ṣé bá ṣe simulate peace Ọ̀yọ́ state nìyẹn ni ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ìṣègbè babalẹ̀ nìkan ọkàn kí ló dé tó fà á tọyọ kí ló dé tó wù ọmọ ọkọ kí ló dé tó sọ pé wò kí n ṣọ máa lè tọ́múlẹ̀ Sunday Igboho wọ́n fọ láàkíní rábàràbà náà sórí tàgbọ́ ọlọ́ tó gbẹ̀yìn ẹ̀ wọ́n tún ṣe lẹ́lẹ́kejì náà rábàràbà náà ni ẹlẹ́kẹta tún lélẹ̀ Sunday Igboho sílẹ̀ náà Igboho sílẹ̀ ẹ ti ṣe mọ́ bẹ̀nẹ̀ ó wà ń bẹ̀nẹ̀ ń bẹ̀ kí wà ní kókó kí náà tún wá ó fẹ́ sọ fún mi pé gbogbo eléyìí tún wá ṣe òtún mọ̀ ń pa ẹ̀ ó gbọ́ ìkòkò ní gbomi gbẹ̀yìn fún ẹ tó bá lọ máa dojú àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó máa dojú ẹ̀ kodò ní tó máa ṣe ṣìbáṣìbò ni àwọn alálẹ̀ ò ní fún ẹ ṣe owó ọmọ onílùú gan wọn ò ní gbà fún ẹ pé kí ló dé ètò ààbò Ọ̀yọ́ ṣe tí wàá di rádaràdà mọ́ ẹ lọ́wọ́ ṣé bó ṣe gbà lọ́wọ́ Ajímọ̀bí nìyẹn ni Tájímọ̀ ní pé Ọlọ́run ti ẹ̀ ṣeun tọ́lọ́n bá ń fi kú bòbòrà tó bá ń fi kú bòbòrà ṣe bòbòrà Isiaka tó bá ń fi kú gbò láṣìírí tí ọ̀gbẹ́ni yẹn bá wà láyé ni bá ṣe máa sọ pé òun tó ń dàjọba Mákindé láàmú nìyẹn bá ṣe máa ní pé ìjọba ẹ̀ ló ń dọ̀tí ìjọba Mákindé ní ò fẹ́ kí láàgùn Ṣèyí Mákindé tí ò mọ̀ tó ń ṣe Ṣèyí Mákindé tí ò rójútu ààrẹ gbogbo wàhálà lásìgbò ní ó ṣẹlẹ̀ lọ́tún lọ́sí tí gbogbo ìdí àpẹ́ ẹ̀jẹ̀ ló lọ rẹ́rẹ́rẹ́rẹ́ gbogbo BCOS gbogbo ọ̀nà BCOS gbogbo àwọn ẹ̀rí òkú kò ṣe máa post bí báyìí ni kí ló dé ṣé gbogbo èèyàn ni wọ́n wá fún visa ni ṣé gbogbo èèyàn ni ó wá lu èbó ni ṣé gbogbo èèyàn ni ó ṣerú èbó ni láti jọ báwọn èèyàn bá wà lu èbó tó bá láwọn wá ṣe education tó ṣe free education tó wá ṣe scholarship wọ́n máa ń sáré padà wá sílé ni èèyàn mélòó ló parí school tó ló fẹ́ padà sí Nàìjíríà ẹ̀yin amukun mẹ́kọ̀ọ́ ẹ̀yin ọ̀fọ́rí gbogbo yìí ẹ̀yin aláìlójútì
mélòó lẹ rí pé wọ́n ń ṣèjọba gómìnà Murphy ṣé ó wá sí Nàìjíríà ni ṣé wá sí Nàìjíríà wá ṣe vacation ni ìwọ fò fẹ́rẹ̀ wá sí Amẹ́ríkà ní wá ṣe vacation ẹ̀yin aláìlójútì ẹ̀yin ọ̀fọ́rí gbogbo yìí kí ló dé wọ́n ṣépè fún yín ni táwa tí ẹ wá tẹ́mi ẹ̀yìn òsì ẹ̀ wá jọ yín lójú tẹ́mi ẹ̀jẹ̀ ń ṣànkó tí ẹ̀ wá jọ jẹ́ nǹkan kan jámọ̀ nǹkan kan lọ́dọ̀ yín kí ló dé mọ bẹ́ẹ̀ ṣe lè sí mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe proactive measure fún a meaningful and tangible safety security mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ simulate atmosphere fún safety ẹ̀dẹ̀ ń wá sílùú olílùú rìn fanda yan ṣe shopping àwọn ìyàwó yín àwọn ọmọ yín wọ́n jayé bó ṣe mú rẹ̀ báwa bá jẹ́ àwọn tó wà ń bí àwọn ìjọba bí báwa bá jọ lórí burúkú tó ń já lọ́wọ́ amukun mẹ́kọ̀ọ́ bíi títí yín ṣẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn wá sílùú bí ẹ̀lẹ̀ wá fẹ́ ṣe vacation ni Ṣèyí Mákindé your time is up báwa bá rójú tó ẹ̀ get up the seat jẹ́ káwọn tó bá mọ̀ ń pẹ́ jẹ́ kó máa ṣe lọ ìwọ ní ẹnu òka ẹ òun gbà mọ̀ràn òun gbá etí ẹ fò jìnnà sáràlú nǹkan táwọn aráàlú láwọn ò fẹ́ ló tún ṣe àwọn èèyàn láwọn ò fẹ́ Fúlàní ó tún bọ́ sí bàrẹ̀ ó tún bọ́ sí kíni ó tún lọ́ọ́ ìrẹ́tì ilé àwọn Fúlàní wọ́n ṣe pè fún yín ni gbogbo tí gbogbo ń ṣe ń pariwo wọ́n Nàìjíríà náà ni torí pé kí wà bàjẹ́ ìṣàbà kó máa wù kó máa lópin ẹ̀yin dẹ̀ ń wá sílùú òyìnbó ara ń tù yín ìgbẹ́ ẹ̀dín yín rọ̀ ẹ̀rín falala ẹ̀rín ọkàn yín balẹ̀ Ṣèyí Mákindé ọ̀tá aráàlú ni ẹ́ ìwọ ìṣọ̀rọ̀ aráàlú ẹ̀yin ará Ọ̀yọ́ state náà ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ yàtọ̀ nísìn ti mọ̀ yàtọ̀ ní consistent authority àti làkúndín nìkùn àti àwọn ṣùdáràn Ṣèyí Mákindé yín ti mọ̀ yàtọ̀ nsìn ti mọ̀ yìí pé no ọmọ Ajímọ̀bí ní action lọ́wọ́ yàtọ̀ sílẹ̀ tí ń pa yín tí ń ja yín tí sì ń bá yín fẹ́ tó ń fi ẹnu fẹ́ra sí fún yín bí eku. Ṣèyí Mákindé gbogbo òkú tó gbogbo ẹran tó lọ pa tó gbogbo àwọn èèyàn tó lọ pa lórí ẹ ti sọ àwọn èèyàn ti sọ dẹran àwọn èèyàn tó ti lọ pa sílé Sunday Igboho kọ́ tètè lọ́mọ bó ṣe fẹ́ kó bọ́ọ̀dì ẹ̀bí tó bá fẹ́ yanjú wọn sí ẹ̀yàn ìwọ ọ̀fọ́rí ìwọ àwọn aláìlójútì yìí kí ló dé àkókò ìjọyọ̀ sàn jẹnu mi ò káàlù lọ bó gbogbo aláǹṣẹlẹ̀ ń lu ẹ̀ all the time ó rí solution kan sí kò sí meaningful solution tó fẹ́ gbé sí lórí pé wọ́n ń pààyàn wọn lọ àtàkì lé Sunday Igboho ẹjọ́ kí náà lọ àtàkì lé Sunday Igboho fún ẹ ti ṣe mọ́ bẹ̀nẹ̀ pé kó máa gbé bẹ̀nẹ̀ ó dẹ̀ ti wà ń bẹ̀nẹ̀ nìyẹn kí wà ní kókó kí ni láríjà yín ṣé torí pé àwọn Àgbẹ̀kọ̀yà ṣé wọ́n torí pé àwọn Àgbẹ̀kọ̀yà jáde tá ń sọ yí pé bákan tí ẹ̀jẹ̀ wọn tiẹ̀ ṣe tálántó lẹ́ẹ̀ tí ìjẹ́ wọn dàn tí wọ́n láwọn ó dànà ẹ wá lọ àwọn èèyàn tẹ́ pa àwọn èèyàn tí wọ́n pa lé Sunday Igboho lára ẹjọ́ kí lẹ́ṣẹ̀ wọn kí ni kókó wọn ṣé Sunday Igboho wà lé ni ṣé bàbá Dami wà lé ni ẹ wá mú gbogbo àdúgbò ẹ̀dá láàmú ẹ má jẹ ẹ pa àwọn èèyàn lọ bí ẹni pẹran ṣọmọ nílùú máa ń fẹ́ kó tù ní báwo náà ṣe máa ṣe wọ́n ní you are opponent party PDP ní ẹ́ Ṣèyí Mákindé you have every right láti jáde láti lo gbogbo ọgbọ́n agbára tó bá ní láti dáàbò bò lú ẹ gbogbo olóró mo tún sọ fún ẹ mo tún pariwo pé gbogbo kí náà porúkọ ẹ Ìloro náà ni gbogbo ọ̀nà tó wọnú Ọ̀yọ́ state ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa da àwọn ẹ̀ṣọ́ọ̀lú aláàbòlú síbẹ̀ òwò akọ ò ṣe ọkàn ṣe àṣe dín ọkàn dínú kúkúkúkú òṣì káàkiri ilẹ̀ kí ló dé ṣé èèyàn ń dákẹ́ kú ni ẹ wo ẹ̀yin ará Ọ̀yọ́ state ẹ má gbà fún Ṣèyí Mákindé ẹ má jẹ́ ó pa yín tán mo ti sọ tiẹ̀ fún ẹ̀yin ló kù ẹ̀yin fúnra ara yín ẹ má gbà fún Ṣèyí bẹ́ẹ̀ bá sì jẹ́ pé tó jẹ́ pé gbéyé bìnà lẹ́yìn ọ̀rọ̀ Ọ̀yọ́ state náà dẹ̀ fẹ́ fọ̀rọ̀ ara yín ṣe ẹ jẹ́ Ṣèyí orun yín tán ẹ jẹ́ Ṣèyí kó fi yín nu second term kẹ́ ẹ máa gbà fún kẹ́ ẹ máa mẹ́lò fún kẹ́ ẹ má tètè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀ ipe no kò lè gbogbo sìmẹ̀sìmẹ̀ òṣì tó ń ṣe pẹ̀lú láìfù yín láìfù àwọn ọmọ yín láìfù àwọn ọkọ yín ó tó gẹ́ ọmọ lẹ́fì kí náà lọ fọ́lẹ̀ Sunday Igboho sí ẹgbà mi kò sí kókó kò ṣe pé bóyá ó dùn kòkò mọ́ yín
àbí lásìgbò tó ṣẹlẹ̀ ní kíná porúkọ ẹ̀ nídìí àpẹ́ ṣé Sunday Igboho ló tún dá sílẹ̀ ni ọmọkùnrin yóò sí nílé ẹ ṣe mọ́bi tó wà ẹ jẹ́ ó jáde àwọn bàbá àṣàlẹ̀ yín bẹ́ẹ̀ ṣe ń fò kiri bí aláǹgbórí orí ògiri nìyẹn tó ń fẹsẹ̀ ń dàgbòrò gbogbo òlú láàmú tó ń fẹsẹ̀ dàgbòrò gbogbo òlú láàmú wọn ò ráwọn èèyàn pé ẹjọ́ bí ìlú ó ṣètò ọmọ yín ní ọmọ wa náà gbé síbi tó wà yìí o kàkà bẹ́ẹ̀ ẹ mọ̀ mú fúlàní ẹ mọ̀ ṣe fúlàní wá jẹ́ ẹ̀yà tí ẹ̀mí kó rẹ́sẹ̀ wà lẹ́nu yín ẹ mọ̀ pé kú sí ọ̀pá yín ní kú fúlàní ẹ wá ń ṣe àwọn ọmọ àlè àwọn ọmọ karambà ní ẹ ṣe wọ́n yọrẹ́yọrẹ́ ẹ wá mọ àwọn ọmọ ọkọ tí yín ẹ tẹ̀sí wọn lójú yamayama ẹ rí pé ọ̀dájú abiyamọ lẹ́yìn ẹ̀yin ìkà sàdédé ìkà Ọ̀yọ́ state mi ìrírú eléyìí rí lọ́yọ́ state ìjọba ṣèyí ni mo ti rí ìjọba èèmọ̀ ìjọba àmọ̀dé ń sọ gbogbo yín sọ pé kí n fi ṣèyí lẹ́ o kìnnìkan kí ni ṣèyí gbé lọ́wọ́ mi gbogbo ẹ̀yin ẹbí ṣèyí ó yé yín Adékànbí ó yá ọ̀rọ̀ gbogbo mi ìfẹ́ máa dárúkọ gbogbo yín bí mo ti ẹ̀ mọ̀ máa parí ìrìn àjò yòókù máa parí ẹ̀ lórí fóònù ibi tí mo ti bá yín ní general talk ní ẹ bá ń pín kó dọ́dọ̀ wọn mo mọ bí tí mo ti máa parí ìyókù fún wọn because gbogbo àwọn kákọ́ọ̀sì ṣèyí they have to either kan get kan wọ́ ṣèyí kúrò lórí àga kan fẹ́ lómi síbẹ̀ àbí kan bá sọlẹ̀ tó ń jọ̀rọ̀ tó ń jò tọrọ̀ ní orí ọ̀rọ̀ ààbò àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé ọmọ nílùú òun fẹ́ kó tú o kó wá solution sí kí ló dé. Ó sú mi o ẹjọ́ bá ń pín tó fi máa dọ́dọ̀ Ṣèyí torí ta bá ní ká tẹ̀ straight wọn ní jí ó lọ kò ní dọ́dọ̀ bó bá tiẹ̀ sí rí gan wọn ní ṣe bẹ́ẹ̀ wọn ní apọ́nlẹ̀ pa wọn rí. So sad tẹ wá mú ọ̀rọ̀ ààbò tẹ sọ di yamayama ẹ dọwọ́ sílùú. There are many ways that okay bíjọba òkè bá ti ń ṣe tiẹ̀ bó ṣe ṣe pé kínní ìwọ sọ pé ó súnmọ́ aráàlú pé súnmọ́ àwọn aráàlú ẹ kò mú owó kò dowó sílùú kò mú ọ̀rọ̀ ààbò ní kókó kò wá bó ṣe máa ṣe ààbò tó nítumọ̀ lórí àwọn èèyàn ẹ ìwọ náà wá ń ṣe rádaràda ń ṣe dáladàla bí ọbẹ̀ ọlọ́kà o mọ bó ṣe fẹ́ ṣe stabilize peace of Ọ̀yọ́ state protection of life and property o mọ bó ṣe fẹ́ ṣe wọ́n wá lọ sílé Sunday Igboho ẹjọ́ àwọn tó lọ sílé Sunday Igboho láàárọ̀ kí ni wọ́n lọ ṣe Sunday Igboho wà lé ni gbogbo àwọn tó pa ń bẹ̀ láàárọ̀ àtàwọn tó ṣe léṣe kí lẹ̀ṣẹ̀ wọn àbí ṣe yóò tún mọ̀ ń pa ẹ̀ ẹjọ́ I need answer to this Ṣèyí Mákindé need to come and give us answer because gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ òun ò mọ̀ ń pẹ́ òun ò ṣe kinní kan báwo ni gbogbo àwọn DSS kò sí gbogbo wàhálà tó bá fẹ́ ṣẹlẹ̀ kò sí gbogbo àwọn tó fẹ́ wọ ìlú tí gómìnà ò ní mọ̀ sí àwọn òun náà ló ń gẹṣin ká bàbá sọ náà ló ń gẹṣin bá Sunday Igboho mọ́lé ẹ bá dẹ̀ lọ òru náà ni òru àbíkẹ́ lọ lọ́wọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé kí ni wọ́n ṣépè fún yẹn ni kí ló dé gan-an ẹ jọ yín èèyàn mi ò rí sùjú báyìí lọ because báwọn èèyàn ṣe ń pè mí àti nǹkan tó ń sẹ̀ǹdì sí mi nǹkan tó bà mí nú jẹ́ ni tẹ bá rí kí ló ń porúkọ ẹ̀ kí ni ọta ìbọn àwọn boys àwọn boys bọ́ gbogbo bíbà ilé tẹ́ bá rí pátá lásán ló wà lára wọn kíkí ọ̀tá ìbọn ni tí gbogbo ewu tó bẹ̀rẹ̀ sí ṣẹ́jẹ́ ṣùrùṣùrù kí ló dé mo kàn bí mo ṣe rí kíní yẹn lára ń ta mi ní no I need to come out kí n wá bèrè lọ́wọ́ Ṣèyí Mákindé inú ẹ̀ ń dùn sí are you having fun how market Ṣèyí Mákindé how market ẹ bá ń pín kó dọ́dọ̀ ẹ̀kẹ́ bá ń bèrè pé báwo lójú ọjà ṣe rí I hope he is having fun now kó enjoy ẹ̀ àwọn òfòrí gbogbo ìjẹjẹ àwọn èèyàn Ọ̀yọ́ state ni wọ́n ní àwọn olè dáwọn èèyàn lọ́nà tún gbogbo àwọn aráàlú fara gbá àwọn ilé ìtún wá ṣẹlẹ̀ lẹ́yìn kí ló dé. ẹ rí pé ògidì ọmọ àlè níyí Fúlàní tó wá láti Sahel tó ń gbà lálejò tá Haúsá gbà lálejò tó wá di onílé mọ́ yín lọ́wọ́ tẹ wá ń lọ bẹ̀bẹ̀ captain and ẹ̀ ń bẹ̀bẹ̀ kan fún yín láyè
ẹ̀ ń bẹ̀bẹ̀ nílẹ̀ bàbá yín kí Fúlàní jẹ́ kẹ́ ṣayé kẹ́ gba whatever kó kàn yín ẹ̀rí pọ́ máa lè èmi mo sọ ẹnu mi dẹ̀ gbà ọmọ àlè ló pọ̀ jù ní ẹ̀yàn ọmọ Yorùbá yìí ó fẹ́ dàbẹ́ ni pé àtọ̀ Fúlàní náà fi dá ìmí inú yẹn kì í ṣe ọmọ Yorùbá ògidì torí tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá ògidì àlejò ní wá bá yín lórílẹ̀ bàbá yín kẹ́ tún máa gba àṣẹ lẹ́nu wọn kẹ́ tó ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ṣùgbọ́n ti rí bó ṣe rí o àwọn kan wà ọmọ ọ̀bànújẹ́ ni wọ́n even though wọ́n dàgbà òfò ọ̀hún gbọ́dọ̀ máa fi wọ́n ṣe àdúrà fún àwọn ọmọ òfò ènìyàn ni wọ́n òkú ènìyàn ni wọ́n ẹ fi Bíbélì sọ wípé àṣìírè fi ayé kó ọrọ̀ jọ kò mẹ́ni tó máa jẹ́ ẹ ṣáàfẹ́ mẹ́kọ̀ owó ìṣá 30 million ẹ̀yin politician tẹ́ ń gbà senators àti house of àti representative ẹ̀ ń gba 30 million ẹ̀ dẹ̀ ń fún àwọn ọmọ ojúlówó tó ń kàwé tó ní degree kìíní tó ní kejì tó ní kẹta ẹ̀ ń fún wọn ní 30,000 50,000 ẹ̀yin ń gba 30 million ṣe wá rò pé owó yẹn máa fùnà ẹ máa kó jọ ẹ̀yin kọ́ lẹ máa ná àwọn ọmọ yín gan tẹ̀rù pọ́n máa ná kí ló fún yín ní garanti pé àwọn ọmọ yín gan yẹn máa wà ẹ̀yin gan lè wà káwọn ọmọ yín má sí ẹ̀yẹ gan lè wà kọ́mọ yín kọ́ má ṣe rí àbí kí n ṣe gbó àti cocaine náà ni gbogbo àwọn ọmọ yín fowó mu ẹ̀yin ìka ènìyàn nìyí ṣùgbọ́n mo wá bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ̀yin tẹ́ dá mọ̀ ẹ̀yin tí ìbẹ̀rù Ọlọ́run wà lọ́kàn yín ẹ má bá wọn lọ́wọ́ sí any election ẹ jókòó sílé yín kàn fira wọn ṣe tó bá fẹ́ ṣe àtọ̀síbàjò ni o àti Tinubu ni o ẹni ègbé ni yín ìwọ Ọ̀ṣínbàjò vice president Christian ṣe bí ìwọ rí nǹkan tí Elijah ṣe pẹ̀lú the Baal priest o tí ì tó kó lọ bí Ọlọ́run nǹkan tó yẹ kó ṣe ó dẹ̀ ní pastor ni ẹ́ ó dẹ̀ ní ó gba PhD in law ìwọ ò rí n tó ṣe 1999 constitution under 1999 constitution ni wọ́n fẹ́ jáde as a presidential candidate. I am ashamed of you. You are not a true Yoruba son. Ẹ̀yin kan wà tó yẹ pé you should be called prodigal son of the soil. Ọmọ àlè ni. Tẹ́ bá dẹ̀ bá báyìí lọ kò sí nǹkan kan tẹ́ máa rí gbà ju ìbínú Ọlọ́run lọ. Ìbínú Ọlọ́run òun lẹ máa rí o torí Ọlọ́run ò lọ́wọ́ sí gbogbo ohun tẹ́ ń ṣe tí ẹ bá mọ̀ pé fẹ́ di ìbò ní ìlú yẹn ẹ kọ́kọ́ fa 1999 constitution kẹ́ fàyà kẹ́ jókòó kẹ́ rò kẹ́ tún wá tún ọ̀rọ̀ sọ because republic tí a gbà ní 63 kọ́ yẹn o mo mọ̀ pé àwọn British wọ́n wà lẹ́yìn Fúlàní torí pé proxy wọn ni wọ́n àwọn ló ń lò tó fi ń gba gbogbo nǹkan ní ṣùgbọ́n ẹ dámọ̀ tẹ́ bá dẹ̀ dámọ̀ ẹ kíá torí pé kí ni àmọ̀rí ò bá kú ni ẹni àmọ̀rí ò bá kú àmọ̀rí fún ààrẹ gangan ò bá kú ẹ̀yin ò kí àti ebi bá pa ọmọ ẹnìkan kan ṣùgbọ́n tẹ́ bá fi ebi pa wọ́n Olúwa tó dá ilẹ̀ àti òkè á fi ebi pa yín tọmọtọmọ tẹbítẹbí taratara ẹ̀yin ará mi tẹ́ jẹ́ ọmọ ògidì ọmọ Yorùbá ẹ má bá wọn lọ́wọ́ sínú election kankan ẹni tó bá lọ́wọ́ sínú election kì í ṣe ọ̀tá ọmọ Yorùbá nìkan ọ̀tá Ọlọ́run lẹ jẹ́ ẹ dẹ̀ rí ìbínú Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ̀yin ọmọ ògidì ojúlówó ọmọ Yorùbá ẹ má bá wọn dá sí election wọn ẹ jẹ́ kán fi owó ara wọn kán fi bàṣẹ ara wọn jẹ́ torí at the end of the day ìbínú Ọlọ́run làwọn pípọ̀ yìí máa rí ó bẹ̀rẹ̀ látọrí Tinubu bọ́sibàjò kan gbé anointing ẹ̀ ò ní gbé èmi ni mo sọ bẹ́ẹ̀ o anointing ẹ̀ ò ní gbé because Ọlọ́run gan mọ̀ pé 1999 constitution ni kú ni òfò constitution ni torí ẹ bá dẹ̀ pé ìwọ tó péré ní lọ́yà ó yẹ kó jókòó kó wo nǹkan tó kọ síbẹ̀ pé ó máa favour not only Yorùbá ṣó favour Igbo ó favour middle belters ẹ fẹ́ dìbò ẹ̀yin lọ́lọ́run ni ṣẹ́ni tó lọ́run ṣe pẹ̀lú Abacha gbogbo yín lẹ máa jẹ́ pé Ọlọ́run tí ẹ bá tọwọ́ ọmọ yín bá ṣọ́ tẹ gbégbá jáde tẹ́lẹ̀ fẹ́ ṣe election gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ṣe election tẹ́lẹ̀ kàwé tẹ́lọ́gbọ́n lórí
tẹ̀dẹ̀ mọ́ tó ń go on tẹ̀dẹ̀ kọ̀pẹ́ fẹ́ ṣe election yẹn ìbínú Ọlọ́run lè máa rí ẹ rí akàn yín akọ àwọn ọmọ yín akàn àwọn ará yín pàápàá tẹ́ bá ṣọ́ra ṣe mi ní sọ̀rọ̀ púpọ̀ lálẹ́ ṣùgbọ́n mo fẹ́ sensitize ẹ̀yin ọmọ Yorùbá ògidì ni ẹ má bá wọn lọ́wọ́ sínú election o ẹ má bá wọn lọ́wọ́ because wọ́n ní tí òjìyà ẹlẹ́ṣẹ̀ bá ń dìyà ẹ má jẹ́ kí ẹ̀yin olódodo kẹtí bá wọn pinnu ẹ o gbogbo àwọn tó bá láwọn fẹ́ ṣe election ní 2023 ìbínú Ọlọ́run ló máa rí wọ́n máa kàn dín nídìí iyọ̀ pẹ̀lú agbára Ọlọ́run. ìrìn àjò tí bàbá wa aṣíwájú Ahmed Bọ́lá Tinubu tó rìn ní òpin ọ̀sẹ̀ gbogbo bí wọ́n ṣe lọ kọ́lọ̀ má fi wá ṣẹ̀sín kọ́lọ̀ má dojú tì wá lóore. ẹ gbọ́ wọ́n ṣe. ẹ mọ̀ nǹkan tó tún wá fọ́ nìyí gbogbo àwọn pásítọ̀ yẹn á ti máa purọ́ fún sí i àtàwọn àáfà yẹn. ṣé rí nàìjà yẹn ni mo ti rí pé ṣé ọmọ mi mo kàn ti máa sọ wọn á máa sọ pé ọlọ́run ti ò dènà pé nǹkan máa ṣẹlẹ̀. àwọn ń ṣe ṣọ́ọ̀ṣì 24 hours àwọn olóyìnbó ń ṣe technology àwa fi ẹ̀sìn tó gbé wá fún wa láti foreign religion àwa ò jẹ́ ká fi develop lu wa a sọ pé ọlọ́wọ́ á ṣe òun náà wọ́n wọn pẹ̀lú Tinubu yìí àmọ́ àwọn tá a gbé ẹ̀sìn yìí lọ́wọ́ wọn àwọn sọ ẹ̀sìn wọ́n fi technology ṣe ẹ̀sìn wọn tẹ́ bá notice. That's right. True. nǹkan ẹ wá sọ pé à ń ṣe slave better slave yẹn ṣì wà lórí wa òun lọ́wọ́ wọn pẹ̀lú Yétúndé Tinubu yìí tó gbogbo ó sì sọ pé bàbá ni ó máa ṣe ọlọ́run tí òde ní Tinubu ẹ sọ fún mi bọ́ lọ́lọ́run òde ní sí torí ọdún. Àbí? wọ́n tiẹ̀ ti pọ̀ ọlọ́run jù ní nàìjíríà tó yẹ pé ọlọ́run rí fíìsì àti ánsà àwọn ọmọ mi ní pọ́ fún yín. tẹ bá wọ́n sì sí pé tẹ bá ń bá àwọn ará nàìjíríà sọ̀rọ̀ tó bá fẹ́ parọ́ fún yín wọ́n á ní ọlọ́run mi dẹ̀ parọ́ o ọlọ́run dẹ̀ rí o. wọ́n máa ń sọ fáwọn tí máa ń pè nàìjíríà pé kí ló dé ìwọ ti pọ̀ jù fún yín jù mọ́ ní màá ní mò ń bá yín sọ̀rọ̀ èmi ò pọ̀ ọlọ́run rárá o ẹ̀yin tí ìfọ̀ ọlọ́run búra fún mi ló ti sì pọ́pọ́ ṣe máa ń ṣe é nàìjíríà nìyẹn sìn. bẹ́ẹ̀ni. tẹ́bà máa sọ fún ọmọ ní ìgbà tẹ́mi ti bá wọn sọ̀rọ̀ 30 minutes ṣé wọ́n rẹ́mi kémi ti pe ọlọ́run mi tẹ̀ parọ́ sí àbí mo ti pọ̀ ọlọ́run sí tá à ń sọ sí ni. àbí. mo ní mo ti pọ̀ ọlọ́run more than 20 or 30 times ṣẹ́rí ìlú yẹn ọlọ́run má kò dára lóhùn mọ́ ọ̀rọ̀ wa ti sọ ọlọ́run a ti ṣe ọlọ́run pè mí ní purọ́ fún yín ṣẹ́rí nǹkan tó àti ní láti ṣe é lu wa yẹn ni aláti change mind wọn lórí pé ọlọ́run ló sọ pé ọkọ̀ máa ṣe kinní yẹn ọlọ́run ló sọ pé ọkọ̀ máa ṣe kinní yẹn ọlọ́run tí máa sọ kó tí yóò máa ṣe fún yóò ṣáwọn ọlọ́run sójú ni. àbí.
mo tired of wọn omi ní kí wọ́n fún yín o. ọ̀rọ̀ tí sísà mi tó ń sọ tó ń tì ló jẹ́ ń pè wọlé. Okay. ṣé ẹ rí slavery mentality àtàgbà àtọmọdé àtọkùnrin àtobìnrin òun ló ń jọ gbogbo wa lẹ́nu. èmi ò fẹ́ mọye years tí Nàìjíríà tó ti ń exist o ó tó di pé wọ́n ní wọ́n jọ wọ́n pọ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwò ọtí ń táàrí wọ́n ní 61 láti 61 yẹn títí di wákàtí tá à ń sọ ìtàn lọ pé 62 slavery mentality ó ń jọ everybody lẹ́nu. àgbọ́yé. ṣe rí ọ̀rọ̀ wa Nàìjíríà ó dàbí ẹrú ni ẹrú tó wá lọ́gàá ọ̀gá yẹn tún wá lọ́gàá àwọn ọ̀gá ẹjẹ́ wa mú báyìí ọ̀gá pátápátá àwọn yẹn jẹ́ òyìnbó which is Iji ìyá Charlie jẹ́ kan nu wọn Iji France jẹ́ kan nu wọn lẹ́gbẹ̀ẹ́ kan ló ní pẹ́rẹ́fẹ́ America jẹ́ kan ní inú wọn because Nigeria country is a supermarket for all these countries tí mò ń sọ. Tinubu wọn tán pariwo olódò òde olódò òfò tán pariwo káàkiri kò ní tẹ́ẹ̀tì láti build standard hospital fún wọn náà. àbí. ó ní tẹ́ẹ̀tì láti kọ́lé ibi tó ń gbòkú sí àti ibi tó ń ti òkú sí. ṣé ayé nìyẹn slavery mentality yẹn òun náà làwọn náà fi ń jí owó tí wọ́n kó wá sí gbogbo ìlú òyìnbó tí wọ́n ra lé tí wọ́n ra gbogbo ẹ̀ ayé wọn ò nítumọ̀ ayé wọn ti wà stocked ẹ tún wọ́n kó owó ẹ tún kó pamọ́ sáwọn ìlú tán ti rí jẹ tán ti rí mú ẹ tí ẹ mú àwọn owó yìí tẹ́ jí lọ́dọ̀ wa kẹ́ ẹ fi ṣe infrastructure sọ́dọ̀ wa nítorí wípé kan lè sọ ayé ọ̀tá wa dìdàkudà náà ni àwa la lepo ẹ̀já jèrè epo ẹ̀dẹ̀ mọ́mọ́ ẹ̀sọ́ wa ẹ̀sọ́ ta wá sínú òkùnkùn. àbí. ẹ wá ti wá mọ division of labour bẹ́ẹ̀ ṣe lára yín náà lè kó jẹnẹrétọ̀ wọlé. ẹ ti mọ̀ pé tí jẹnẹrétọ̀ bá ti múná lọ tẹ̀ fún wa ná ara jẹnẹrétọ̀ inú ẹ̀ á lọ repo kẹ́ ẹ lè fi mọ̀ wípé plan work ní kinní yìí. táwọn ìyá wa àwọn bàbá wa tó ń dẹ̀ jókòó síbẹ̀ tí wọn ò sọ̀rọ̀ láti jọ́ ẹ̀. Now, sister mi yẹn tún wá mention religion. Àwọn religion, àwọn ni wọ́n bà tọ̀tá wa jẹ́. Àbí? Àwọn àti politician wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni wọ́n jọ ń fẹ̀gbẹ́ kóra wọn àpẹ̀kún wọn jọ ń wà nù mítìn ni. Bàbá Adébóyè wà lára wọn kàbáàsì làwọn náà. Àbí? Kàbá ni bàbá. Àti tó ni wọ́n ti gbé lọ sí Ìlọrin kìnnìkan University Hospital sí. Murica tàbí kí wọ́n pè é. Morikas. Wọ́n ní yẹn ti wà partially stroke. Morikas. Tí yẹn sọ wípé Yorùbá nation kọ́ kinní kan ni. Láwọn àáfàá. Morikas lẹ ń sọ yẹn. Ẹ ṣe. Ìyẹn wà níbi tó ti tán tó mọ́ ń bẹ̀ tó ń dabẹ́rẹ́ bò lára báyìí. Àwọn ò fi yọ anybody o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe eré Ọlọ́run tẹ́ ẹ ń sìn kò ní fi ẹ̀yin náà lẹ̀. Ẹ bá ṣe eré torí nínú Bíbélì inú Kùránì náà ó ní òun nífẹ̀ẹ́ sí Ọlọ́run ní òun nífẹ̀ẹ́ sí ènìyàn tó bá káràmásìkí láti yọ ìran ẹ̀ nínú ìṣòro. Ẹ yọ ìran yín nínú ìṣòro ẹ̀dẹ̀ sis ṣé kí n ga yín sí. Ẹnì ṣọlẹ́mà. Ṣé ẹ mọ ibi tí mo ti mọ̀ pé nǹkan ti ṣe ọ̀tá wa ní àwa ti Yorùbá ìgbà Lẹ́kì yẹn tí gbogbo ẹbí gbàásgbòs lóru yẹn mo tún wá wò pé àbí torí jẹ́ àárín ọ̀sẹ̀ ni ok ẹja máa wò bọ̀ mo expect pé irú bàbá Adébóyè yẹn a máa lọ wájú bàbá Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ tó pẹ̀rẹ̀ ní wínà á tẹ̀lé lẹ́yìn èyí tó pẹ̀rẹ̀ ní Fire Mountain Olúkọ̀yà tó jẹ́ pé kọ́rídọ̀ nìyẹn ti ń bá àwọn obìnrin sùn á tẹ̀lé. Àbí? Bàbá Kúmúyì
táwọn náà ní wípé wọn gbọ́dọ̀ wo tẹlifíṣàn torí ẹni tó bá wọ tẹlifíṣàn kò ní rọrùn wọ̀ unfortunately orí tẹlifíṣàn wọn dẹ̀ ti ráwọn àti ìyàwó tuntun tán fẹ́. àbí. tí gbogbo wọn tó ń dorí àwọn èèyàn ọ̀rú ní gbogbo early 1890s yẹn bó o ṣe léyìí ẹ̀ṣẹ̀ ni bó o ṣe tọ̀hún ẹ̀ṣẹ̀ ni ó wá yánsìn ẹ̀ ń change gbogbo nǹkan to suit your own situation. tí mo expect wípé gbogbo àwọn tó ń jáláṣọ ẹ̀mí tó láwọn wọ white wẹ́dá kérúbù ní àbí sẹ́ráfù kí gbogbo àgbáyé kí wọ́n wọ́de wípé ẹ dẹ̀ ṣe nǹkan tó tó yìí weekend yẹn máa lọ sí ìsinmi ìmàríyàn kankan mi ò rí ẹyẹ tó jáde ibẹ̀ mo ti mọ̀ pé yes àti wọ̀ ọ́ ó máa rí bẹ́ẹ̀ because gbogbo owó wa bó ṣe ń wọnú redeem owó nàìjíríà bó ṣe ń wọnú redeem bàbá gan jálábọ̀dé fún wa náà. àbí kò fẹ́ yí ẹjẹ bẹ́ẹ̀ kókó. ọbọ̀dọ̀ wọn ní ibẹ̀ yìí. Ọ̀ṣínbàjò pásítọ̀ Rúgà. àwọn ni wọ́n ní Ọ̀ṣínbàjò náà pásítọ̀ Rúgà bàbá Kúkùté. so kí ni wọ́n wá ń sọ talẹ̀ wá ń tàn talẹ̀ ń tàn ẹ bá bẹ́ẹ̀ lè tàn wá bẹ́ẹ̀ dẹ̀ tàn wá ẹ̀ tẹ́ ẹ̀ lè tàn lọ́rùn ẹ̀ lè tàn lọ́rùn. Bíbélì ní ègbé ní fún ẹ tó kọ́rọ̀ jọ tí ò mẹ́ tó máa ná kìràkìtà ọdọ́là Tinubu bá bọ̀ sáyé òun máa rí báyìí á ti jáwọ́ tipẹ́ á ti ronú pìwàdà torí gbogbo ẹyin ijó àánú ẹyin ẹ bá wò dáadáa yẹn ti ẹ olódò òde wọn ẹ bá wo ẹyin ijó ẹ dáadáa ẹ rí wípé ẹyin ijó dúdú yẹn ibẹ̀ làánú wà títí ẹ ti wọnú funfun lókun ta which is ẹyin ijó ọ̀dájú ni gbogbo wọn wọ́n ti múlẹ̀ wọ́n ti ṣoògùn kọjá kádàrá gbogbo ẹ̀yin onírìlíjọ́ yìí ẹ wò ó ẹ sá kàbàkàbà ẹ sá kàbàkàbà gbogbo ẹ̀yin tẹ́ túùsì bíbélì gbogbo ẹ̀yin tẹ́ túùsì Quran gbogbo ẹ̀yin onífàgàn torí ẹ̀yin náà ní ẹ̀yin lẹ́rí màálù odidi màálù life tẹ́ rí mọ́lẹ̀ tó ń rìkọ́dù yín bàbá yẹn màálù dúdú báyìí ní odidi life tó ń pè ọ̀fọ̀ lé lórí ẹ̀yin lẹ́ ń ṣe oògùn fún gbogbo àwọn politicians gbogbo yín lọ́lọ́run á kọlù ọ̀la ẹni tó jẹ́ pé lẹ́ni yìí Sunday yìí tá a tún ti bọ́ sí Monday ń lu mi nǹkan tó ń jẹ lẹ́ni Sunday wọ́n gbà wọ́n yẹn ni. Slavery mentality ó ń yọ gbogbo àwọn leaders wa lẹ́nu olóde ń yọ gbogbo àwọn tìsàlẹ̀ náà lẹ́nu ó wá kẹ́ntì ó yọ wá àfọlọ́wọ́n ọba. ló bá tán o. tọ́ bá ní ìlú ń kílèmù ìlú ó yẹ kí Nàìjíríà kílèmù Switzerland ni owó wa tó run síbẹ̀ náà bí kékeré. That's true. ẹ wo iye tán rìlíìsì by the end of the day tán fà lọ tán fà bọ̀ ẹ wo iye tán rìlíìsì on behalf of ẹ̀yìn kí ló lóhùn jẹ́ tó lóhùn kú tán fún ní àbùjẹ. Abacha àìmọye àwọn tó ti kú ṣebí tàbáṣà wọn rí tẹ́ ẹ bá dé Switzerland báyìí tọ́lẹ̀tì wọn nínú airport wọn gan lásán ẹni ẹjọ́ ẹ bá mi gbé mattress mo fẹ́ sùn níbi tó beautiful dé ẹ ń kó gbogbo nǹkan níyín ẹ ń kó wá síta wọ́n fi ń ṣoríire ń bẹ̀ ẹ̀yin ò ṣe infrastructure sínú ilé 6 awọ́lá ní timber tó bá jẹ́ pé wọ́n ní gbogbo àgbáyé ọ̀dọ̀ wa ni wọ́n ti ń kó toothpick ó tó bẹ ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kápẹ́ ẹ̀ máa produce nǹkan kan awọ́lá nígi China tún ṣe igi wọ́n á tún gbé igi yẹn wọ́n láwọn ṣorógùn tẹ́ bá máa wọ packaging kìíní yẹn made in China ni eléyìí China tọ̀hún China àwọn ò ṣe nǹkan kan why China is working 24 hours Nigeria ń ṣe party ni wọ́n ń ṣe bí aláfiṣe tó ti wà sí ronú kán. Ráṣọ gidi ìṣepáṣọ tẹ́ ẹ rà wọ́n àǹkárá ni torí tí mo rí tó tún jù jáde recently àǹkárá ni wọ́n máa wọ ìyá mi wọ́n bá tún gbé adìẹ lé wọn lọ́wọ́
wọ́n ní wọ́n fi ṣe sọfọ́nà. Ankara 2,000 ẹgbàá díẹ̀ bí almost 2,000 or 3,000 or 4,000. Tí mọ̀ pé kádàrá yín ni wọ́n lò níbi àtẹnu àtijẹ àti mu òfò tẹ́ ń bá káàkiri. Ọpọlọ wọn ti wá dojú délẹ̀ tẹ́ pé wọn ò tiẹ̀ rí núrò mọ́. Mi ò pè ìgbà mi ìbá kò wò ni pé kí ló ń ṣẹlẹ̀ Ọlọ́run? Kí ló ṣe pé ní àwọn èèyàn mi? Àwọn ọmọ 20 wọ́n ti ń bẹ́rí èèyàn. Wọ́n láwọn ṣoògùn owó. Ẹ wá ní ìkọ̀ọ̀ṣẹ́ wá. Ẹni kò ṣe wá, wọ́n ti ń wọnú hospital live and direct lọ́sàn-án gan wọ́n ti ń gba gbogbo mú báyìí dókítà àti nọ́ọ̀sì. Nínú well organization company tó jẹ́ well organized hospital níbàdàn wa ń bẹ̀yẹ náà ni. Ẹni kò ṣe wá, wọ́n ti ń gba mọ́tò lọ́wọ́ pásítọ̀. Ẹni kò ṣe wá. Ẹ wò ó. It is well o. Àbí Fúlàní náà, ṣé Fúlàní náà tún nìyẹn náà? Ọ̀rọ̀ tí mò ń sọ ìjọ Friday ló ṣẹlẹ̀ o. Friday ló ṣẹlẹ̀ o. Wọ́n wọnú hospital wọ́n gba gbogbo fóònù àwọn nurses àti doctor. Wọ́n tún na ìbọn sí ìwà ọrùn pásítọ̀. Wọ́n fẹ́ ṣí ṣọ́ọ̀ṣì ni. Wọ́n gba jíìpù mọ́ lọ́wọ́. Wọ́n gba báàgì ìyàwó ẹ̀ tí fóònù tí owó gbogbo ẹ̀ wà nù ẹ̀. Ojú gbogbo wa kòrókòrò náà dẹ́ẹ̀dẹ́ adẹ́rí nídìí àpẹ́ níjọ́ Tuesday tí wọ́n pa bí more than 12 people pẹ̀lú àwọn tó ń gbowó lọ. Ṣé Fúlàní náà nìyẹn náà? Bàbá wa wí tán àwọn kan ní Yorùbá nation owó wọn ń sọ Yorùbá kìíní kan owó ń tọ́. Ṣèyí Mákindé ti kó bọ́ fún gbogbo wọn àbí kí wọ́n ń pè wọ́n tún ti fẹ́ dìbò kò ṣe nǹkan kan. Ibi tán bá para wọn dé ojú wa gbogbo wa ní ọjà. Slavery mentality yẹn for real ni o. Ó kàn tí ó yọnu brain everybody o. Yorùbá nation ló dẹ̀ lè yọ. Kò sọ́nà àbáyọ kankan. Yorùbá nation. Òun ni wọ́n ń sọ yẹn. Tọ́ bá ti ra credit fún wọn, wọ́n ti rò pé àwọn ti rí ilé ayé wá. Ṣé nǹkan tó yẹ kó máa jí kó máa ṣe bàbá kìnnì kan káwọ́ méjì fún yàn kan ṣáyé nìyẹn. Wọ́n ti sọ gbogbo wọn donígbó igbó la bí igbó yẹmí. Ẹ bá wa pín, ẹ jẹ́ kó la àgbáyé já, ẹ jẹ́ kó dọ́ọ̀dọ́ dáde ṣèyí pé àwọn ò táwọ́ nù o. Ló ti wùlẹ̀ kó rí tiwantiwa ni tiwa ni wọ́n. Aṣíwájú wa náà jẹ́. Ṣùgbọ́n kán bá wa mójútó wọn. Kí láàsì gbòòrú eléyìí kó má bàa tún bẹ́rí mọ́. Kó má bàa tún sánrú aṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́. Ṣé ẹ rí nǹkan tó ń bẹ sọ ni pé Ọlọ́run á ṣàánú wa. Àmín. Ṣé rí gbogbo kíní yìí ó ti ń lọ for a long time. Ṣé rí kálá white pé gan ni wọ́n wọ̀n ni. Gbogbo àwọn tó jẹ́ kó wá sí abroad yìí wọn ò ní jẹ́ kó wá because wọ́n mọ̀ pé wọ́n máa ti mọ̀ pé wọ́n lè là àwọn tó wà ní Nàìjíríà lójú. Ṣóyè yín. Àgbọ́yé mà. Àwọn feel pé àwọn fọ́lé wa sí oko ẹrú náà ni. Bọ̀ wọ́n mọ̀ pé àwọn tó wà lóò ìbùkún ló tó máa ń la ìbírìtì àwọn Nàìjíríà tójú wọn bá látàn. Ṣẹ́gẹ̀t. Àgbọ́yé mà. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn. Ìbọn àwọn pípa àtàwá sí ìlú ìbò wọ́n frustrate wà nílùú wa. Wọ́n fi ìyà jẹ wá táwọn kan fi sákò ń bẹ̀. Àwọn tó sákò ń bẹ̀ gbọ̀ngàn ló wá ń jà ń sìn. Ẹni pé wọn kan lè sọ̀rọ̀ ní ìka àbámọ̀ bá lọ́ fi sẹ́nu. Wọn ò lè sọ̀rọ̀ ní. Tó yẹ yín. Àgbọ́yé. Ìka àbámọ̀ lọ́ fi sẹ́nu. Then àwọn churches wa náà Ọlọ́run á ṣàánú wa. Redeem Church. Wọ́n ní maternity center. Ẹ jọ̀ọ́ àwọn tó ń bímọ ń bẹ̀. Placenta àwọn ọmọ ọlọ́mọ tó ń bí síbẹ̀ kí ló ń fi ṣe? Ibo ló ń kó wọn lọ bìkọ́ àwọn ìyá yẹn ń gbà. Ọlọ́run dáríjì mi àwa o. Because wàá ti bí nípe church ìṣẹ́gẹ́ ìṣẹ́ pé náà pípọ̀ láyé ìgbà yẹn gbogbo wa church not anymore. Àwọn tó wà Naija kankan ti já. Àwọn tó wà lóyìnbó gangan kan náà ti já ìṣẹ́gẹ́ tì. Bọ̀ ní Nàìjíríà yẹn gbogbo most redeem church àwọn bí ní headquarter wọ́n ní maternity ní prayer city wọ́n ní maternity ó dà pé Martin of Fire náà ní maternity I don't know but wọ́n ní maternity wọn ò ṣe court school ọ̀fẹ́ ó sì jẹ́ maternity ọ̀fẹ́ ló ń ṣe.
ibi tẹ́yìn tún gbà wọlé ẹ ṣá bá wọn ẹ bẹ̀rẹ̀ sí pé àkíyèsí wa sáwọn nǹkan kan. no ẹni sùúrù wọn ṣe kọ́síkọ́ ọ̀fẹ́ ó lè jẹ́ pé mata abẹ́ẹ̀mọ ìtàn tán ní tíyẹn kọ́ máa bímọ lè dé ẹjọ́ tó yọ lọ́hùn tíyẹn kọ́ máa bímọ lè dé ní Nàìjíríà lè tí wọ́n máa gba bí 15-20,000. ṣé yẹ yín. àgbọ́yé mà. then owó school ọmọ ní oṣù mẹ́ta ọmọ kan péré ni ọ ẹmọye ọmọ tó ń bí ní rìdíìmù ní one day. ṣé yẹ yín. àgbọ́yé. times ẹ wá wò ó ṣé iye wa more expensive láti bímọ than kọ́ ṣe school ọ̀fẹ́. ṣé get analysis yẹn ṣá. àgbọ́yé ẹ wo ojúmọ́ labour. okay at least tó bá bímọ 100 ní one day 10,000 naira times 100 ẹ bá mi ṣe torí mi ò ní calculator bí tí mo wà yìí. okay ẹ wá wọ́n lè máa dúró lójúmọ́ lọ́nbí o kò ń ṣe nǹkan because when I was in Nigeria ṣe get a máa wọ ìgbà mi tá a bá lọ sí service tó máa ń ṣe láàárọ̀ Monday báyìí tá a bá lọ I think bí a Monday lọ máa ń ṣe òbí èkó that was a long time sí gbàgbé tá a bá lọ ń gbà yẹn wọ́n lè àwọn tó fẹ́ bímọ láàárọ̀ yẹn ni o láàárọ̀ bí ọwọ́ 7 to 10 yẹn ni o wọ́n lè tó bí 50 bẹ́ẹ̀ ni mo sọ fún yín that will be in the morning time àwọn kan yìí máa bímọ lọ́sàn-án àwọn kan yìí máa bímọ lálẹ́ dẹ̀ àwọn kan máa bímọ overnight ká ní pé èèyàn 100 àtẹ̀wá gé kúrú èèyàn 15 bímọ lè dé ṣó yẹ yín èèyàn 15 lè dé times 10,000 yẹn times 20,000 ẹjọ́ ìdè nìyẹn jẹ́ ẹgbẹ́ tí wọ́n ṣe school fún àwọn ọmọ kó lè jẹ́ pé maternity ló ń ṣe ìgbé ló ń gbé di àwọn ọmọlọ́mọ sí kí ló fi wọ́n ṣe. èmi náà lẹ́yìn tó bí wọ́n ń bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n mi gbogbo ọmọ mẹ́rin ibẹ̀ ló bí sí. àwọn náà gba placenta. wọ́n gbà because ẹ̀mọ̀ ní wàá tó pé pastor ni wọ́n church ni wọ́n ṣe gẹ́tù wọn ò lè ṣe school ọ̀fẹ́ tó yẹ pé ó cheaper. I understand what mo sọ. 2 million ni tábà pé èèyàn 50 ni ó ń bímọ 2 million nìyẹn o ẹ̀yin lẹ béèrè o 2 million nìyẹn o. ok léde ẹjọ ẹ wá wo ọmọ tó máa san 2 million ní oṣù mẹ́ta. ẹ wá wo ọmọ yẹn 50 million léde everyday times 3 months ẹjọ àmọ́ ìṣòwò ló ṣípàgé ìwé ló costly jù. wọ́n wá ṣe yẹn lọ́fẹ̀ẹ́ wọ́n ṣe school ní you know like let's say wọ́n san 1 million lọ́dún àwọn school wọn. ẹgbẹ́ tí ọlọ́run kí ni èwo ló wọ́n jù àbí ìmùn àwọn ìdímọ̀ kéékèèké yẹn wọ́n san bí 100,000 èwo ló wọ́n jù èwo ló tìkù jù. káwọ èèyàn ká sí ọpọlọ wa gbogbo àwọn ọmọ yẹn máa fi ìpò bí wọn bímọ sí church wọ́n ṣàdúrà fún ọ báyìí wọn tó wọ́n ṣàdúrà fún wọn àgbà bí wọn dání ẹjọ́ tó kí wọ́n fi bí yẹn ṣe. inú mi tí mo lọ ń da sí àwọn kan yìí lọ close mo politician. àwọn pásítọ̀ yẹn wọ́n wá gba kinní yẹn tí ẹ̀ ń gbọ́ mi. àgbọ́yé. wọ́n á kó lọ fún àwọn politician Ọlọ́run dáríjì wá o we don't know because we don't trust them anymore. wọ́n á kó lọ fún àwọn politician wọ́n máa ṣe oògùn burúkú láwọn ọmọ ọlọ́mọ lórí. irú àwọn ẹ̀ ṣé wọ́n lè ṣoríire ẹ kàn ní pé gbogbo wọn lọ sí school ńlá school even àwọn tó ń jáde ní ìdí máa gan mélòó ni wọn lè ṣoríire. because àwọn parents wọ́n trust àwọn pastors so much. bẹ́ẹ̀ lọ́yẹ̀ ṣe káàkiri àwọn náà ló máa dá school lẹ̀ àwọn school ọlọ́mọ wẹ́wẹ́ náà ló tún máa dá lẹ̀ wọ́n tún máa fọwọ́ pọ́n àwọn play fún àwọn èèyàn náà wọ́n máa gbogbo wọn wọ́n máa fi ṣògùn ní kingdom wọn. àwọn dẹ̀ máa believe wọn pé they are pastors. Ọlọ́run dáríjì wá o ṣe mọ̀ it might be true but looking at what they are doing now they are not men of God. àbí ojú ọmọ ìyẹn jẹ́ kí everybody wise up ìyẹn jẹ́ kí everybody kójú everybody láwà kí everybody máa pay attention sí surroundings ẹ̀. No, you did not do. Looking at it now, they are not men of God. No, the body lotion. They are not men of God. Ṣẹ́gẹ́tì. àgbọ́yé. máa kó àwọn ọmọ ọlọ́mọ máa kó ó ṣe jẹ́ pé ó ṣe dé bàbá Bọ́lá Tinubu náà kò kọ́ school bọ̀ ó rówó láti ṣe mọ́ṣúárì ó rówó láti ṣe ẹ̀mọ ibi tó ń kọ́ ẹ̀mí ibi tó ń sìnkú sí ẹ̀jọ̀ ṣé àwọn ṣé òkú ló yẹ kó máa ṣe àwọn kan báyìí sí fún àbí àwọn àlàyé. ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tó has to do with human part
ni wọ́n ń ṣe. àgbọ́yé. ó ṣe gbogbo nǹkan tó wẹ́ pé ó wà tó yẹ pé ó máa need the human part ó ní gbogbo wọn ṣe wọ́n á sọ fún wọn pé kò ìwọ ẹ̀dá kínní ilẹ̀ máa ṣe fún ọ lọ́fẹ̀ẹ́ àwọn ẹ̀wọ̀n pé àwa kẹ̀dẹ̀dẹ̀ ọlọ́run ṣàánú wa poverty ti jẹ gbogbo wa lórí tán. àwọn ìyá yìí náà wọ́n ní ìwọ̀fẹ́ náà máa bí wọ́n kàn máa bí wọn lọ ẹ̀wọ̀n náà mú yẹn wọ́n mú yẹn ò ní ṣe oríire. gbogbo kan náà àwọn míì náà kí ló ti ń pè ní àtàpadà dénú a lot of people wa gbogbo wa tiẹ̀ ní ìyẹn mélòó nìyàwó lówó lọ́wọ́ ní gbogbo àti àwọn parents wa. gbogbo wa náà gbogbo wa náà ara ṣe díẹ̀ tọ́nà fi kúrò gbogbo àná alówó lọ́wọ́ but àdínkà ebi ò pa wá. right. ebi ò pa wá àwọn atọ́bí láyé gbàyé ní 70s 60s. ṣé yẹ yín nígbà tá a ní burúkú yóò ti dà wọn tí bẹ̀rẹ̀ sí ń dá ṣọ́ọ̀ṣì ẹnu ibi tó bí bẹ́ẹ̀ bí ọmọ ọ̀fẹ́ lẹ̀. ẹ bá wọn àtọ́ bí ní ayé 1990s ẹjọ́ mélòó ni wọn ló sórí ire. mo fi pa àwọn pẹ́rẹ́ǹtì wa gbọ́n orí wọn á pé àwọn ọmọ yẹn tọ́jú ọmọ wọn. ẹ tẹ́ máa bímọ yẹn kọ́kọ́ bímọ kó ti gẹ̀ẹ́tì owó hospital wọn kó ti gẹ̀ẹ́tì already. kó yẹ lọ bímọ ní anywhere mọ́. kó yẹ lọ bímọ ní anywhere mọ́ ilé ọ̀fẹ́ èrò máa ń pọ̀ ńbẹ̀. wọ́n dẹ̀ máa ń kàgbákò ńbẹ̀ ní kí ó ní kálukú iṣẹ́ rẹ̀. àwọn pastors ṣe yẹ kó máa bá politicians ṣe kí wọ́n yẹ kó bí wọ́n ní hidden agenda. wọ́n wà ní kófù kan náà wọ́n wà ní court kan náà. gbogbo wọn yẹn I used to trust Adeboye. I mean, Martin of Alemilo, but I don't trust the man anymore. Gbogbo wọn, I don't trust them anymore. Of course. I don't trust any one of them anymore. Of course. Láyé àtijọ́ ni gone are the days now. Bẹ́ẹ̀ni, because ẹ wo gbogbo ọ̀tẹ̀ wá ní kókè wọn ọ̀tẹ̀ tí kankan ẹ wo gbogbo tó ń ṣẹlẹ̀ tí ìkànnì wọn wá ṣẹlẹ̀ sọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí súnmọ́ kọ́tẹ̀ má lè fi preach nínú church. Kọ́ má lè address ẹ̀ ẹ ṣé thank you so much the caller. ẹ̀ẹ́dẹ̀ wọ gbogbo wọn wọ́n sákò pé wọ́n wá sákò pé láti tì wọ́n sákò lọ́nà rìdíìmù torí káwọn bandit máa wọlé kó gbogbo wọn sá lọ. àbí. wọ́n wá sákò bẹ̀bọ̀ wọn tó máa mẹ́mbà tí wọ́n pé torí nǹkan bá dáhùn làwọn ṣe ń ṣe àwọn gbogbo prayer tí wọ́n ní nígboro o. ká ní pé gbogbo tó ní wọ́n ti pín láyé ìgbà yẹn tó ti gbogbo ilẹ̀ yẹn kó ti rà ń gbà yẹn kó ti fi ṣe factories ẹjọ́ ṣé gbogbo àdúgbò yóò ti ní develop sí of course. Because the evil men do look after them. Then they will never support the Yoruba nation or anything or Biafra or anything. Because they might support. So a lot of people will not go to church, they will work. Because there will be morning job, there will be night job. I must say 8 hours and we have 24 hours in one day. So that must be better 2 days because if you don't even have 2 days, ṣó yẹ yìí. àgbọ́yé. àwọn asákòtò gbogbo yẹn ti gbogbo lẹ́yìn ti useless everywhere ti useless you see. kí lórúkọ ẹ̀ fún bàbá fún wọn ní nọ́ọ̀tì. wọ́n lálẹ́ fẹ́ mọ wọn níbi kan wọ́n mọ̀ pé ó pọ́sibù kan pé Yorùbá nation lè dàbí ẹnìkan léde. ṣó yẹ yìí ọmọ àwọn ará rìdíìmù kẹ̀dẹ̀ wọn nígbà kan mọ láti jẹ́ ẹni pásítọ̀ nínú ìbẹ̀ yẹn because gbogbo wọn dúkìá bàbá yẹn kú ni. tó bàbá yẹn fẹ́ fix ọmọ sínú gọ́ọ̀mẹ̀ntì. Yeah. Kò jọ bẹ́ẹ̀ ò fẹ́ rí bẹ́ẹ̀ náà. Pé kò jọ bẹ́ẹ̀. Ṣé rí common sense ni? These people they are smart. Àwọn làwọn rò pé a ní Ọlọ́run. These people they are planning ahead. They are thinking gbogbo ọ̀nà tó lè fi rówó lọ́ ń ṣe. Gbogbo ọ̀nà tó lè fi rówó tó máa fi fix future àwọn ọmọ wọn lọ́ ń ṣe sílẹ̀. Ẹjọ tọmọ bàbá Adébóyè bá jẹ sẹ́nitọ̀ ẹwọ di ní máa tó jẹ sẹ́nitọ̀ fún 4 years pé ẹwọ nǹkan tó kàn tó nù compound ẹ̀ nà. kótó even Gbajabiamila àwa yìí wà lára àwọn tó campaign fún Gbajabiamila. nígbà yẹn long time gbà yẹn tó máa fún wa ní 1,000 every day nígbà yẹn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín Gbajabiamila burúkú yìí. wow. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Gbaja. bẹ́ẹ̀ ni Gbajabiamila. tó kú bá ti kú Yọ̀mí dádì mi máa ń ṣiṣẹ́ fún bàbá mi gangan máa ń ṣiṣẹ́ fún tó máa ń ṣe generator fún. àti kú Yọ̀mí. bàbá tó bí èmi gangan lọ́mọ. wow. bẹ́ẹ̀ ni sọ fún yín gbogbo wọn yẹn ni mo mọ̀ gbogbo àdúgbò wọn yẹn lọ máa ń ṣe sílẹ̀ dé mẹ́ta tọ́ba mi dé mẹ́ta ọmọ dé mẹ́ta dáadáa lè mí àdàgbà síbẹ̀ tó fún ní wa sọlẹ̀ síbẹ̀
so gbogbo wọn yà àdúgbò wa ni gbogbo wọn yà lórí burúkú gbogbo àdúgbò wa ni gbogbo wọn wà tó máa ń wá àwa campaign fún tó máa fún wa lówó gbà ló máa fún 10,000 ẹ̀tọ́ ìmọ̀gbà yẹn àwa ò tí àìṣọmọdé bọ̀ àti dàgbà bọ̀ àìtí màá rì. ẹ wo wọn just 4 years ẹ wo dínú mọ́láyè. ṣùgbọ́n kí ọ̀bàdé wẹ̀ wá fix ọmọ ẹ̀ sí anywhere dídẹ̀ yẹn. ṣé bàbá kékeré tó máa ń bẹ vice president ṣé kò rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bọ́ ní pásítọ̀ ni bàbá yẹn náà. Pastor Roger. kẹlẹ mú kò sí pásítọ̀ kankan mọ́ lẹ́nu wẹ̀. Òṣìbàjò. No, they are just using the church. On the church power. A lot of people go to church now. They don't want to cash out. One dáwọ́ mọ́ sí church mọ́ sí. Oníkàlùkù lè lọ ń pray nǹkan tó bá ṣe bẹ́ẹ̀ tó bá lówó jẹun ní màá lóun fẹ́ dáwọ́ fún un. A lot of people dáwọ́ mọ́ so wọ́n wọ́n another avenue láti máa make big money. Gbogbo on dá dialysis machine ọlọ fún ní nọ́ọ̀tì yẹn. Bàbá ń dá mi síwájú ló fẹ́ tẹ̀lé tútù ni. Tọ́wọ́lá ṣe lóko bàbá kan wà mí kan. Bàbá ti dàgbà bàbá will go any moment from now. Bàbá wa tó máa fi tọmọ ìjà bọ́ọ̀dẹ̀ lè fi tọmọ ìtìwé ìdí ẹgbàá gbogbo ìṣẹ̀lẹ̀. Tó dá ara ìdí mò nígbà wọn ò lè lajú wọn lẹ̀. Bàbá gan fẹ́ pa bàbá láìpẹ́ yìí nà. Ìbọn náà ló yẹ bàbá. Ìbọn náà yẹ bàbá. Ẹ gbogbo àwọn pastors ó lè jẹ́ pé àwọn tọ́lọ́ máa ti pè àwọn ṣẹ́gẹ́ẹ̀tì. Tọ́lọ́ máa ti pè wọ́n tán. Ọlọ́run tún máa pe ọmọ wọn again náà sí. Àwọn nìkan Ọlọ́run bá sọ̀rọ̀. Àbọ́lọ́run kì í bẹ́yìn sọ̀rọ̀ àǹtí. Àwọn nìkan Ọlọ́run bá sọ̀rọ̀. Àtàwọn ọmọ wọn àtàwọn fámìlì wọn. Gbogbo àwọn churches wọn nílùú òyìnbó àwọn fámìlì wọn lọ́fẹ̀ẹ́ dìbẹ̀. Bàtẹ́tọ̀ bàbá Adébóyè step down bàbá Adébóyè ní lọ́kà ní ti ìdìbò ó ní international ó ní tàwọn ni. So what are we talking about? Bàbá ní international olóòrùn ní international ó ní redeem is local ó ní local olóògbé local ọ̀bọ̀ international ò ní ẹ̀bà gbé sílẹ̀ ọlọ́run jẹ́ kẹ́rin bàbá gùn dáadáa wọ́n á ṣe ṣíde fúnra wọn bẹ̀ láwọn kàdédé yìí. Adela ní man of God Allah ní man of God. Ìlú tó yẹ kó máa support wa ṣé ká ní pé bá àwọn yẹn jáde fún wa pé òkè o àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kó tiẹ̀ minimize suffering. Gbogbo ilẹ̀ kọ́kọ́ sí adébẹ́mi kí lórúkọ ẹ̀ wọ́n mi fẹ́ ra lẹ̀ sí redeem camp wọ́n tẹ́wọ́n máa kọ́lé síbẹ̀ wọ́n máa kọ́kan fún church wọ́n máa kọ́kan fún ara wọn lẹ́ni ilẹ̀ òdíṣe permanent ilẹ̀ yẹn ilẹ̀ wọn ni òdíṣe permanent wọ́n máa túbọ̀ lọ́wọ́ wọn àti àbí certain years o. Can you say those people are men of God? Tọ́pọ̀ ẹ̀jẹ̀ tún lè farúgbó ní ibi tó máa gbé kọ́tẹ̀ wá ibẹ̀ yẹn kọ́kọ́ one room self-contained ṣe gẹ́tì bí studio ṣe ìṣóyè yín kọ́kọ́ ní 3 stories kọ́kọ́ káàkiri kọ́dé òkè ẹ̀yìn arúgbó ẹ máa san 50,000 lọ́dọọdún. Àbí? Ṣé wọn ò lè afford ẹ ni? Àbí? But wọn ò lè ṣe business tó yẹ pé kò ní bring income púpọ̀ fún wọn náà. They want it in millions. They don't want to invest. At all. They don't want to invest. They want to make cheap money. They sit down in their office. Come at the computer. Keep millions my wallet. Ṣé bí gbà tí Jésù wá ṣé Jésù kọ́rọ̀ ọjọ́ ni ṣé Jésù lo jet. Ṣé Jésù kọ́rọ̀ ọjọ́ ni. Àbí. Àwọn bàbá ayé Babalọ́lá gbogbo àwọn great men of gold ayé ìgbà yẹn ṣé wọ́n lo jet ṣé wọ́n wọ designers. Ọwọ́ ìyàwó ló máa ti rí Beckins báàgì 50,000 yọkan ibi ló ti ń rówó omi $50,000 dollars. Gbogbo wọn mo wọ Ṣadé Kọ́lá lọ́jọ́ kan bí bàtà tó wọ̀ bàtà àti báàgì ẹyọ kan it's worth 100,000 gbà tí mo check tí mo gbé sí Google. $100,000. Bẹ́ẹ̀ ni sọ fún yín kò lè títí dáhùn mi ò tí mi àmọ́ ní dáhùn tó máa gbé sọ́run àti tó máa wà lọ́wọ́ ẹ̀. Àti ẹ̀dẹ́gbẹ́ kò sábà wọ̀nyọ̀ tó wọ́n gbà mí àwọn aṣọ tó máa ń mú yẹn ló máa ń wọ̀ gbà mí. Báàgì àti bàtà tó gbé sí it's worth $100,000. Ṣé gbogbo wọn náà lọ́jà ayé wa máa yẹ wọ́n ní gbogbo wọn ṣe lè support nǹkan tá struggle yìí nà. Ṣé wọ́n rá àwọn tó ń jẹ̀yà ni. Àbí? Tí gbogbo wọn náà Ọlọ́run dá sí gbogbo wọn pààyàn jáyé ni gbogbo wọn yẹn. Ó sún mi o. Gbogbo wọn yẹn wọ́n pààyàn jáyé ni. Because it's blood money that flow like that.
and it's probably like that tó bá rí ní ṣiṣẹ́ wọn kó ṣiṣẹ́ wọn tó lówó ṣe báwọn Mark Zuckerberg go and be by àbí àwọn náà they belong to one secret culture or the other so ẹni kọ́ máa lábì ṣe wọ́n anyhow. Not at all. àbí aṣáájú àwọn billionaires nílùú mi ìmù ní Saudi tó náà àwọn bàbá ńlá ìyá wọn wà ń bẹ̀ ṣé wọ́n lábì ṣe wọ́n anyhow ní Saudi. àbí. ó ṣe jẹ́ pé Nàìjíríà nìkan náà ni ẹ máa rí yẹn kó pásítọ̀ kan máa boat of 3 jets. ṣé ọ̀fìn náà ló mú jáde wá fún báyìí àbí they are into something fishy. owó wọn yẹn tó sọ fún pé wọ́n ti ṣàwọ̀ ọ̀dájọ́ pé owó wọn yẹn wọ́n lè fi ṣàánú láéláé. wọn ò lè ṣàánú láéláé bó ṣe wà ní gbogbo wọn. ẹ̀kọ́ máa yọ fún máa sọ pé kí náà kí nìkan ni. kódà girlfriend wọn gan tó bá bá girlfriend wọn gan tó pé kọ́ fún lówó ayé obìnrin yẹn kọ́ lè lówó lọ́wọ́ bọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ báyìí òun ò bá gbàjà wọn tó bá bí sílẹ̀ ọmọ tó bá bí sílẹ̀ ọmọ yẹn ò lè ṣe oríire mọ́ láyé ẹ̀ ní gbogbo wọn yẹn ṣé báwọn yẹn ni mo fẹ́ wò mo fẹ́ rìn ní mo ráwọn èèyàn àbí mo rí men of God àbí mo rí àbí. ṣé gbogbo time COVID mélòó ni wọn lọ sí church ọlọ́run ò gbàdúrà wa ni. àbí. we pray in our house and God answered our prayers. We are not be millionaires, but we are living good. We are living fine. We can't work on the street. We come along, Danny. They have to come work with armed men. Àbí. Irú owó ni tó wọ́n bá rí wọn. Ṣé bí àwọn Zuckerberg máa lọ sí store? Ó máa lọ sí store. Donald Trump máa lọ capital for the president. Ló máa lọ sí store now. À ń jáde lọ sí store. À ń jáde lọ sí ẹ̀. You know? Ó jẹ́ pẹ̀lú wa nìkan náà ni because tí wá wọn mọ́. Ẹ̀jẹ̀ yàn lọ ń lò gbogbo wọn both men of God and àwọn àfà àwọn gbogbo wọn àtàwọn àwọn top people wa mo lè ṣe náà àwọn celebrity wa jùlọ àwọn celebrity tí wọn gbogbo wọn ti join kọ́kọ́ tí wọn iṣẹ́ wo ni gbogbo wọn ń ṣe don't live that kind of life ìdúró ẹlòmíì máa wọ ẹlòmíì young girl ìdúró máa wọ 4 million 5 million lórí ìdúró máa wọ pé iṣẹ́ wo ló ń ṣe. Àbí. Iṣẹ́ wo ló ń ṣe gbogbo wọn wọ́n ti dájú pa gbogbo wọn nínú àwọn kan náà ni gbogbo wọn wà. because gbogbo náà ṣoògùn owó. You know ẹ máa rí o ta ló máa rí mo tó máa lọ fẹ́ envy wọn. I look at them I just gbójú mi kó mi pé well. Ìgbà ẹnu ó dalẹ̀ kọ́ mo níbẹ̀ tó mọ̀ pé ẹrù lòún rù. ẹ ṣeun thank you. gbogbo àwọn èèyàn wa gbogbo àwọn tó lọ ń bímọ òṣì ọmọ ọ̀fẹ́ kó ní kálukú lọ ṣiṣẹ́ káàkiri ọmọ máa bímọ yẹn kọ̀ọ̀kan bí ẹyẹ kọ̀ọ̀kan kọ́yé lọ́tọ́ níwèé láti lọ máa bímọ ọmọ ranu mọ́. ẹ ṣeun ọmọ tí yẹn bá bí síbi tó da ṣe gẹ́ẹ̀tì tó bá bí tó àwọn tútù dìde náà àwọn doctors náà lórí burúkú ló pọ̀ jù nínú wọn. ẹ̀yọ́ máa bímọ ẹ̀kọ́ lọ bímọ síbi tí hospital kọ́pẹ́ dẹ̀ lọ́jú ẹ̀ lẹ̀ kọ́ gbé bí ọmọ ẹ̀kọ́ gbé kó ń bẹ̀. tó bá clean yẹn tó bá lọ clean yẹn tó bá clean ẹ̀jẹ̀ wí tó bá clean yẹn bó bá pọ̀ sí kọ́kọ́ gba mi clean yẹn kó gbà kókó lọ fún ọ̀sẹ̀ fúnra rẹ̀ because you don't know ibi wọn láwọn dà sí táǹkì kan ó lè ti ṣe páìpù kọ́ lọ́kàn àwọn ọlọ́mọ lọ gbé ń ta. ó sábà sọ fáwọn èèyàn kọ́kọ́ mu tó bá lọ máa bímọ wọn sí oníkálukú wọn. tó ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ láti gbọ́ yìí o ọ̀rọ̀ dágbére wa táwọn fẹ́ ká fi máa ṣíra wa létí lọ́jọ́ tèmi ni pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ bímọ sí mission tẹ́ mọ̀ lọ bímọ ọ̀fẹ́ tẹ́ mọ̀ lọ bímọ lówó kéréte ipe káwọn èèyàn yé lọ máa bímọ sílé missioners pé wọ́n ń gbé placenta sí wọn pé gbogbo placenta tó ń gbà kí làwọn church fi ń ṣe ṣé ẹ fẹ́ lọ bímọ sí church ẹ bá bímọ sí church ṣé tẹ bá sì mọ̀ pé ọmọ kan lẹ lè bí tẹ lè rówó hospital sọ ẹgbẹ́ hospital lọ kẹ lọ bímọ sí hospital. Nǹkan tí last caller ní kí n sọ pé kí n sọ fún gbogbo àwọn èèyàn nìyẹn wọ́n lé sísá àwọn náà gbogbo ọmọ tó bí wọ́n ló ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí Redeem ló bí sí pé Redeem ò dẹ̀ gbé placenta fún fẹ́ gbá àwọn pé kí náà ṣe pẹ̀lú gbogbo placenta àwọn èèyàn. Pé kí náà ṣe pẹ̀lú placenta àwọn èèyàn pé ṣùgbọ́n àwọn fẹ́ kí eléyìí kó jẹ́ nǹkan àkíyèsí àwọn ò mọ nǹkan tó fi ń ṣe. Ìpè pé àwọn fẹ́ káwọn èèyàn má lọ máa bímọ sí mission house mọ́. Tó bá ta lábẹ́ pé ẹ fẹ́ lọ hospital ìgbàlódé níwọ̀nba tágbára yín bá ká wọ́n ní kẹ́ ẹ lọ bímọ sí hospital tó yẹ yí pé ìwọ̀nba tágbára yín kalẹ̀ máa san pé because ẹ bá lẹ̀ ń bímọ ẹ ń bímọ sí hospital ẹ ń lọ bímọ sí mission house
wípé nǹkan tí wọ́n fi placenta ọmọ yín ṣe wọ́n láwọn èèyàn ò mọ̀, wọ́n láwọn ò fẹ́ pé ká ké gbàjarè káwọn èèyàn má bímọ sí mission house mọ́, pé kò ààbò tó dájú ò sí, wípé ṣé àwọn babaláwo náà ń kó fún ni, kí náà fi placenta ṣe ni, wọ́n ń bọ́ jẹ ni, ajá ló ń jẹ ni, kí ni tiwọn láti bí ẹgbẹ̀bí tán ká má gbé placenta kalẹ̀, kí náà fi ń ṣe. ṣé nígbà tí wọn ò sí ìlú òyìnbó ìwò làbúrò ha placenta mọ́wọ́, wípé Yorùbá ni wọ́n bímọ tó ń gba placenta, wọn gbé placenta, wọ́n bímọ wọn ń gbọ́mọ fọ́lọ́mọ wọn gbé placenta kalẹ̀, kí náà fi placenta ṣe. kì í ṣe àṣẹran nọ́mọ̀, kì í ṣe ẹran orí ìrẹsì. ibi tá a ti mọ̀ dágbére fúnra wa lẹ́nìí ni o. Thank you for the love.